torí tó bá fẹ́ mọ́ rí àdúgbò tí wọ́n já sọ́pẹ́ ẹ wá wọ lórí làkà o torí kó dùn kó pọ̀ kó pẹ́ torí kó dùn kó pọ̀ kó pẹ́ ni torí kó dùn kó pọ̀ kó pẹ́ ni òkìkí ọ̀rọ̀ mi tiraka ọ̀làhùn ló ní kó dùn kó pọ̀ kó pẹ́ àmọ́ ṣá ẹ̀dá náà láti gbìyànjú kò sílẹ̀ òkìkí ọ̀la lọ sí ìrìn àjò kò àwọn ọ̀tá máa ń jàmbá ẹ̀ àwọn kan pé wọ́n mú sínú London àwọn kan pé wọ́n mú sí Amẹ́ríkà wọ́n mú mi tí ó láàmì lẹ́kọ̀ọ́ òkìkí ọmọ làárọ̀ òṣèré mo ti padà dé sí Nàìjíríà wá kẹ̀kẹ́ tí bá mọ̀ ọ̀tá lẹ́nu àwọn ṣá ò fi padà láàmì lẹ́kọ̀ọ́ títí wọ́n ti padà wájà sọ́pẹ́ ọpẹ́ 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 fún bàbá ìyóyè tí ó bá òun lọ lórí ogun wa. Ó ti já sọ́pẹ́, ó ti já sọ́pẹ́, bí kì í ṣe ọba pẹ̀lẹ́ ṣó, ó ti já sọ́pẹ́. Ó ti já sọ́pẹ́, ó ti já sọ́pẹ́, bí kì í ṣe ọba pẹ̀lẹ́ ṣó, ó ti já sọ́pẹ́. Wọ́n òru mi ọkọ̀ já. Ìbànújẹ́ àbò lọ. Òru mi ọkọ̀ já blessing. Òru ìdánilágara. Wá wà fẹ́ mọ́júmọ́ ògbó. Ará ẹkún àdàyọ. Bí kì í ṣe ọba pẹ̀lẹ́ ṣó, ìbí ọpẹ́ ló já sí. Ó ti já sọ́pẹ́, ó ti já sọ́pẹ́, bí kì í ṣe ọba pẹ̀lẹ́ ṣó, ó ti já sọ́pẹ́. Ẹkúlé nínú ilé tẹ́ tí ń gbọ́ mi ọ̀dẹ̀dẹ̀ tẹ́ tí ń wò mí mo kì í wípé ẹkúlé ẹkú ojúmọ́ rẹ lónìí ẹkú ojúmọ́ rẹ tuntun mọ́ wa níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi ìyẹn ní àgbáyé nígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé káàkiri tí ẹ bá ti ń gbọ́ wa lórí ètò. Èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín náà ni mò ń kí yín ò wípé ẹkú ojúmọ́ rẹ tó mọ́ wa lónìí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ wa tẹ̀ tí ń wò wá nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò níbẹ̀ náà láwà yìí níbi tí a ti ń dá kékelúkè tá a ti ń dá bí ẹdun tá a ti ń rọ̀ bí òwe a ti ti dé pẹ̀lú ètò wa ti ti dé pẹ̀lú odò èdè nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò níbẹ̀ náà ni mo ti ń kí yín o wípé ẹkú ojúmọ́ rẹ lónìí ṣàlàáfíà náà là bá yín ọpẹ́ náà ní fọlọ́run ọba mi aláwùrábí ọba tó fi ọpẹ́ tó fi àánú rẹ̀ tó fi yí wa ká ọba tó fi oore rẹ̀ tó fi gbé wa ró ọlọ́run ọba mi tó fi àánú rẹ̀ tó fi rọ̀gbà yí wa ká tí ò jẹ́ kí dààmú ìfòró tí ò jẹ́ kó dé bá gbogbo wa pátápátá nínú ilé lọ́dẹ̀dẹ̀ tẹ́ bá ti ń gbọ́ mi tẹ̀ tí ń wò mí èmi kí yín ò wípé ẹkú ojúmọ́ rẹ lónìí òní náà ní ọjọ́ sátidé ọjọ́ 16 nínú oṣù kejìlá ọdún 2017 tá a wà yìí ọpẹ́ náà ní fọlọ́run ọba mi tó tún fún wa lórí ọ̀fẹ́ lónìí láti ti wà lókè pẹ̀ níbi tá a tún ti ń dún tó ń dùn tí gbọ́ngbọ́n tó tún kàn sí lórí ètò yín ètò wa Faaji Unlimited àti lábala òṣèré ìlú mọ̀ọ́ká ọ̀nà ni àtúgbédé lórí ètò lónìí gẹ́gẹ́ bí ìṣe wa lọ́jọ́ sátidé ẹ má bínú sí wa wípé pẹ́ wá díẹ̀ ká tó bẹ̀rẹ̀ ètò ẹ má bínú kí gbogbo ẹ̀ kó lè dáa kó lè dùn kí gbọ́ngbọ́n kó lè kàn sínú ẹ̀ náà ni lórí ètò náà láwà yìí nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò www.ibileradio.com ẹ lè máa gbọ́ wa ń bẹ̀ ẹ lè máa gbọ́ wa lórí TuneIn Radio ẹ dáńlóòdù TuneIn lórí Play Store àbí Apple Store tí ẹ bá ti dáńlóòdù ẹ search fún ìbílẹ̀ rédíò ẹ máa wò wá ẹ máa gbọ́ wa kètèkètè ń bẹ̀ lórí Facebook wa ìbílẹ̀ rédíò tiwantiwa lórí péèjì wa ìbílẹ̀ rédíò UK ẹ máa wò wá bẹ́ẹ̀ lẹ́sìn máa gbọ́ wá bẹ́ẹ̀ lórí ètò oníbẹ̀ náà láwà yìí pẹ̀lẹ́mi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín náà níbẹ̀ lórí ètò ìyá àbàdàn yín authentic ìyá àbàdàn yín broadcaster wọn náà lórí presenter yín náà rèé a sọ̀rọ̀ tẹ̀fẹ̀ tí mo ràn ọ̀yájú ọmọ yín náà rèé ti pàṣíwájú ń bàbá wọ́n tún ti dá sórí ètò lónìí pẹ̀lú ìṣe mi gẹ́gẹ́ bí ìṣe mi bá ṣe máa mú wá fún yín lọ́jọ́jọ́ sátidé Faaji Unlimited àti lábala òṣèré ìlú mọ̀ọ́ká òun náà ní ètò mo ní báwo ló ṣe ń lọ lọ́dọ̀ tiyín báwo ni ẹ̀yin ṣe ń ròlú ẹ̀ báwo ni weekend lọ́dọ̀ tiyín o báwo ni gbogbo ẹ̀ ṣe ń lọ ẹ já mi sí ẹgbẹ́ sí mi létí ẹ jẹ́ kémi náà mọ bó ṣe ń lọ lọ́dọ̀ yín lórí ètò wa náà láwà yìí Faaji Unlimited àti lábala òṣèré ìlú mọ̀ọ́ká ọpẹ́ olórí àdáàdá tán òun náà ni à ń dá fún ọlọ́run ọba wa
ọba mi òkè ọba mi ilẹ̀ ọba mi àárín ọlọ́wọ́ gbogbo lọ ti yọmọ rẹ̀ nínú ọ̀fìn aláàánú olórí ọ̀fẹ́ ńlá ọba tí ń jẹ́ mi ni èmi ni má ṣe bẹ̀rù ọlọ́kan lánàá ọ̀kan lónìí ọ̀kan títí ayé àìnípẹ̀kun àti dé sórí ètò lónìí ọlọ́run ọba mi ọlọ́ ẹgbọ́n yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà kájùmọ̀ gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé kí ọlọ́run ọba ògo kó wọnú ilé wá kó wọ orí ètò yìí wá kó wọnú ilé yín wá níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi ọlọ́run ọba kó tún bá ní ṣètò tòní gẹ́gẹ́ bí ti bá wa ṣe látẹ̀yìnwá orí ètò náà láwà yìí ẹ wá nǹkan fìdílé nǹkan kan tó jọ gbádùn ètò tòní a fìbà fọlọ́run ọba mi náà lónìí ọba mi àjọkẹ́ ayé àjàkẹ́ ọ̀run ológo dídá ẹlẹ́rù ní ọba mi àtayé rọ̀ bí agogo ọba tí pabidà ti sọ bídírẹ́ ó ní ìmọ́lẹ̀ jíde òkùnkùn kó parada ọlọ́run ọba mi àtúndé sórí ètò lónìí tún wá gbètò tòní tún wá gbàṣẹ o ó kí yín nínú ilé tẹ̀ tí ń gbọ́ mi. ó ti jẹ́ sọ pé bí kì í ṣe ọ̀gá pẹ̀lú ìṣòro ó ti jẹ́ sọ pé. bàbá aṣọ́rọ́ tí Joseph ara lé mo máa tá a dànù nígbẹ̀yìngbẹ̀yìn ara mi o gbogbo wọn lọ padà wá. bẹ́ẹ̀ ni àwọn aráàlú Jósẹ́fù àwọn ni wọ́n tá dànù ńgbà náà mọ́ngbà tó yá ọlọ́wọ́n ọba mi ṣògo torí pé adùn ṣe bí ntọ́lọ́wọ́n ọba mi lọ́wọ́ sí aṣòro ṣe bí ntọ́lọ́wọ́n ọba mi ò sí ń bẹ̀ apá náà láfi fẹ́lẹ́dùn àná ní ọlọ́wọ́n ọba mi tó dá wa sí tó mọ̀ wá ọpẹ́ yìí náà ní fọ́lọ́wọ́n ọba mi bẹ́ẹ̀ bá rẹ́ni tí ò bá lè dúpẹ́ fọ́lọ́wọ́n ọba jẹ́ pé ru ó ń tọ̀hún àbáramóore jẹ ni èyí náà làwa ṣe ń dúpẹ́ fọ́lọ́wọ́n ọba mi ní gbogbo ògbà wípé o ṣeun tàánú ẹ̀dọ́ lápapá lórí iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò ìlú London náà láwa yìí ìyẹn ní United Kingdom níbẹ̀ náà ló ti ń dún tó ń dùn tí gbọ́ngbọ́n kan sí afọ́pẹ́ fọ́lọ́wọ́n ọba mi lónìí mo ń kí gbogbo ẹ̀yin ìyá mi gbogbo ẹ̀yin bàbá mi pátápátá tí ń bẹ nínú ilé gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n àbúrò mo kí gbogbo yín ọlọ́ba lọ́ba lóyè lóyè gbogbo ẹ̀yin sọ̀mọ̀rí àdúgbò gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú ìlú pátápátá náà ni mo kí wípé ẹ kú dédé àsìkò yìí a kú wíkẹ̀ndì báwo ni wíkẹ̀ndì lọ́dọ̀ tiyín òní náà ní ọjọ́ sátidé ọjọ́ 16 nínú oṣù kejìlá ọdún 2017 ọdún tí ń súnmọ́ wà wá náà súnmọ́dún òmò kí gbogbo yín pé merry happy Christmas in advance and happy progressive new year in advance gbogbo pátápátá pé a kú palẹ̀mọ́ ọdún pẹ̀lú ògùn ọlọ́run ọba inú dùn náà láfi ṣe ọdún eléyìí àní fi ṣàṣemọ́ o wọn ò ní fi wá ṣàwátì ìlógun ọlọ́run ọba wọn ò ní fi wá ṣẹlòmí bẹ́ẹ̀ ni wọn ò ní fẹ́ lòmí ṣe wá ọlọ́run ọba mi yóò jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú owó nínú ọlá nínú àìkú ti ṣe baálé ọ̀rọ̀ mo kí gbogbo yín pátápátá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà mo kí gbogbo ẹ̀yin silent listener wa gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá nínú ilé tẹ́ ń gbọ́ wa mo kí yín tẹ́ ń gbọ́ wa mo kí gbogbo yín pé ẹ kú dédé àsìkò yìí ẹ kú ojúmọ́ rẹ lónìí mo kí gbogbo yín ò pé àkúpalẹ̀mọ́ ọdún mo kí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́jọ́ bí òní gbogbo ẹ̀yin ọmọ oṣù December gbogbo ẹ̀yin tẹ́ ṣọjọ́ bí yín lánàá ẹ̀yin tẹ́ ṣe lónìí ẹ̀yin tẹ́ tún ṣe títún bọ̀ lẹ́yìn mo kí gbogbo yín pé lágbára Ọlọ́run ìgbà ọdún kan ni o lẹ́mí oṣù púpọ̀ ọdún láyé gbogbo ẹ̀yin ọmọ oṣù December lápapọ̀ náà ni mo kí wípé ẹ ṣọ̀pọ̀ rẹ̀ láyé mo kí gbogbo ẹ̀yin oníyàwó ẹ̀ní gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ìyàwó lónìí ẹ̀yin tẹ́ ń fàyàwó fọ́mọ ẹ̀yin tẹ́ ń fọmọ fọ́kọ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ òbí tẹ́ ń ṣe ìnáwó kan sí kejì lágbára Ọlọ́run ohun rere báyìí kò ní tánu lé gbogbo wa irú ayọ̀ báyìí náà láàmú gbọ́ láwùjọ olódodo wa a ní fọwọ́ wa gbọ́mọ sí a ní bá wọn sìnkú ọmọdé láṣẹ Èdùmàrè ẹ̀yin náà ẹ ṣàmì àdúrà mo kí gbogbo yín pátápátá mo kí gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ tí ń bẹ nígun mẹ́rẹ̀ẹ̀rin àgbálá ayé mo kí yín òpẹ́ lágbára Ọlọ́run àní tẹnugbó bí ọwọ́ àní ṣìwí bẹ́ẹ̀ là ní ṣìsọ lógun Ọlọ́run ọba èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín náà dé ìyá àbàdàn yín authentic ìyá àbàdàn yín broadcaster wọn là lórí presenter yín náà rè á sọ̀rọ̀ tẹ̀fẹ̀ tí mọ̀ràn ọ̀yájú ọmọ yín rè ti pàṣíwájú bàbá máa ní ẹ má fojú pòjò mi torí pọ́tọ̀ lójó ọ̀tọ̀ lójó wọn fọ kọjọra wọn ní ìyàtọ̀ ń bẹ́ẹ̀ gédégédé èmi ọmọ yín náà ni mo dé sórí ètò lónìí látùjọ gbádùn ara wa bíi kàásì nǹkan náà látùjọ gbádùn ara wa lórí ètò lónìí ìyá mi onítàn mo kí yín o wọn ní ẹkú ètò ìyá àbàdàn good to see you ẹ ṣé gan ni mo dúpẹ́ ìyá mi alájà làbákẹ́ ògún làṣẹ ẹ ṣeun òun ní good morning ìyá àbàdàn àní kì í ṣàyàbà ló èèyàn tèmi gangan ó tó jọ mẹ́ta òṣàlàáfíà lẹ́wà wọn ní òun lọ́pẹ́ yẹ fún òní gbogbo ọ̀nà ẹ̀ṣẹ́ ọ̀túnbọ̀ ọláṣẹ́ ní brọ́dà mi gangan èbó wa ẹ̀ṣẹ́ òun ní àmì lórúkọ Jésù ẹ̀ṣẹ́ Princess Ade ẹ̀ṣẹ́ gan ni mo kí yín ò tẹ̀ ń wò wá ẹ ṣeun lórí ètò náà láwà yìí nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò bẹ́ẹ̀ náà bá ti ń wò wá tẹ̀ ń gbọ́ wa ẹ bá wa pín fídíò yìí ẹ bá wa ṣíà rẹ̀ fáwọn èèyàn wa náà nílé
káwọn náà kọ́ lè jẹ̀gbádùn ètò yìí. Abala méjì náà ni ètò yìí. A ní abala Faaji Unlimited níbi tá a ti máa ń bèrè fún orin tá a bá fẹ́, tá a ti láǹfààní láti kí àwọn èèyàn wa pé báwo ló ṣe ń lọ lọ́dọ̀ yín, báwo ni wíkẹ̀ndì ti yín, báwo lẹ̀yin ṣe ń ròòlù ẹ̀, níbo ló ka yín mọ́, inú ilé lẹ̀yin wà ní abẹ́ ń bẹ lẹ́nu iṣẹ́, ẹ̀yin bẹ nínú àjò ní ẹjọ́ ẹ já mi sí ẹgbẹ́ sí mi létí, ẹ jẹ́ kí n mọ bó ṣe ń lọ lọ́dọ̀ yín, abẹ́yìn tí ẹ̀ ti ń palẹ̀ mọ́ fún kérésì, ẹ já mi sí lórí ètò náà lájọ wà ní kájọ róòlù ẹ̀ papọ̀. Abala kejì náà ni la pè ní abala òṣèré ìlú mọ̀ká níbi tá a ti máa ń gba àwọn àlejò wa, àwọn òṣèré orí ìtàgé àti àwọn òṣèré tó ń kọrin láti máa ń gbà wọn lálejò lórí ètò. Àlejò mi lórí ètò lónìí nígbà tó bá tásìkò ẹ rí wọn lórí ètò yìí. Àmọ́ abala tá a wà yìí ni mo pè ní abala Faaji Unlimited, níbi tí fàájì ti ń ṣàn, undiluted fàájì, níbi tí a ti máa gbádùn ara wa pẹ̀lú àwọn orin ọlọ́kan ọ̀jọ̀kan, níbi tí fàájì ó ti máa roll, tí ó ti máa ṣàn, tí gbogbo ó ti máa gbọ́mọ pọ̀n. Lórí ètò náà láwà yìí, gbogbo yín nínú lẹ́tẹ̀ tí ń gbọ́ mi, mo kí yín pé ẹ kú gbádùn òpin ọ̀sẹ̀ níbikíbi tí ẹ bá wà. Ẹ láǹfààní láti béèrè fún orin tí ẹ bá fẹ́, ẹ sì láǹfààní láti kí àwọn èèyàn yín lórí ètò yìí. Àmì o ìyá mi àníkìṣáyà bàló, àmì o ọlọ́run ọba, ẹ ṣé gan ni wọ́n ní ìyá àbàdàn, wọ́n ní ọlọ́run á máa fún yín ṣe o, àmì ọlọ́run ọba. Lórí ètò náà láwà yìí, nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò náà láwà yìí, tiwantiwa lọ́rọ̀ àgbàyídá náà rèé nílùú UK, ìyẹn ní United Kingdom náà láwà yìí, níbi tí a ti ń fún yín níta tí mú ètò wá sí etí ìgbọ́ yín. Ẹ̀yin náà lè darapọ̀ mọ́ wa lórí ètò yìí, ẹ lè máa gbọ́ wa lórí wẹ́bsáìtì wa www.ibileradio.com tàbí lórí tuning radio. Ẹ download tuning lórí Play Store àbí Apple Store, ẹ search fún ìbílẹ̀ rédíò lórí ẹ̀, ẹ follow wa, ẹ máa gbọ́ wa kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ ń bẹ̀. Lórí Facebook wa ìbílẹ̀ rédíò tiwantiwa, lórí page wa ìbílẹ̀ rédíò UK, ẹ dẹ̀ bá wa like page wa ìbílẹ̀ rédíò Nàìjíríà fún àwọn òṣìṣẹ́ wa ní Nàìjíríà, níbi táwọn náà ti mú ètò ọlọ́kan ọ̀jọ̀kan wá láti orílẹ̀-èdè Nàìjíríà. Ìbílẹ̀ rédíò Nàìjíríà, ẹ like ẹ follow ẹ pẹ̀lú àwọn ètò ọlọ́kan ọ̀jọ̀kan náà lẹ́mọ̀ rí bẹ̀ láti iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò ní ìlú Nàìjíríà. Ẹ máa gbọ́ àwọn ètò lọ́lọ́kan ọ̀jọ̀kan níbẹ̀. Ẹ bá mi share fídíò yìí, kẹ́sì bá mi invite àwọn ọ̀rẹ́ yín. Ẹ wá nǹkan fìdílé, kẹ́ fìdílé nǹkan kájọ gbádùn ètò tòní. Mo ń bọ̀ náà, wọn ò tí ì dé. Sulaiman Abubakar, ẹ ṣé o. Mo súnmọ́lá Rebecca, ẹ ṣeun. Ìyá mi Crown Adéoyè, mo kí yín, ẹ káàbọ̀ sí orí ètò. Ó ti já sọpẹ́, ó ti já sọpẹ́, bí kì í ṣe ọba pẹ̀lẹ́ ṣó, ó ti já sọpẹ́. Wọ́n òórùn mi ọkọ̀ já. Ṣẹ́gun Blessing náà lélẹ́yìí, Ṣẹ́gun Blessing, Mr. Làkàṣègbè òun náà lélẹ́yìí. Òórùn mi ọkọ̀ já Blessing. Làkàṣègbè náà lélẹ́yìí, Mr. Ṣẹ́gun Blessing. Ara ẹkún àdàyọ, bí kì í ṣe ọba pẹ̀lẹ́ ṣó, ìjọba ló já sí. Ó ti já sọpẹ́, ó ti já sọpẹ́, bí kì í ṣe ọba pẹ̀lẹ́ ṣó, ó ti já sọpẹ́. Bẹ́ẹ̀ni lánú mi bẹ́ẹ̀ni. Báwo lẹ̀yin náà ṣe ń ròlù wíkẹ̀ndì yín? Ọlọ́run ṣọ́dún lọ́dọ̀ tí iṣẹ́ yìí gan gbádùn ẹ̀ níbikíbi tí ẹ̀ bá wà. Ẹ jẹ́ ká jọ ròlù ẹ̀ papọ̀ lórí ètò náà láwa yìí. Bí kì í ṣe ọba pẹ̀lẹ́ ṣó, ibi ọpẹ́ ló já sí. Ó ti já sọpẹ́, ó ti já sọpẹ́, bí kì í ṣe ọba pẹ̀lẹ́ ṣó. Ó ti já sọpẹ́, gbogbo rì kì í ṣe èṣù àtọ̀tá. Ọlọ́run ọba ti jẹ́ ó já sọpẹ́ lórí èmi àtẹ̀yìn, ẹ̀yin náà máa dúpẹ́ fọlọ́run ọba. Bàbá aṣọ rántí Joseph. Ara lé mo máa tá a dànù. Nígbẹ̀yìngbẹ̀yìn ara mi o. Gbogbo wọn lọ padà wá túbá. Bí kì í ṣe ọba pẹ̀lẹ́ ṣó, ibi ọpẹ́ ló já sí. Ó ti já sọpẹ́, ó ti já sọpẹ́, bí kì í ṣe ọba. Gbogbo ọ̀tá tó ti rò èmi àti yín pin, tó ti lérò pé kò síbi tá a bá já, lágbára Ọlọ́run gbogbo wọn pátápátá náà ni wọ́n wàá forí balẹ̀ lábẹ́ ẹsẹ̀ wa. Ẹ̀yin náà ṣàmì àdúrà, ẹ dákun ẹ jọ̀ọ́, ṣọwọ́ àárọ̀ kù. Wá dára sí i. Ìgbà yìí gangan lẹ́gúngún mi ti gbalẹ̀ dé. Làkàtì gbé tààná dànù, tuntun la tún gbé wá. Mo tún ti gbé tàná dànù wà láì tuntun ni mo tún gbé dé lórí ètò lónìí, lórí ètò yìí, ètò Faaji Unlimited àti lábala òṣèré ìlú mọ̀ká náà láwà yìí. Mo ní ẹ jẹ́ kí n mọ bó ṣe ń lọ lọ́dọ̀ tí, báwo ni wíkẹ̀ndì yìí, báwo lẹ̀yin ṣe ń ròlú ẹ̀, níbo lètò yìí, níbo ló ka yín mọ́, inú ilé lẹ̀yin wà ní abẹ́
bẹ lẹ́nu iṣẹ́ ẹ̀yin bẹ nínú àjò ní àbẹ́yìn tí ẹ̀ ti ń gbọ́ludé lọ ẹjọ́ ẹja mi sí lórí ètò. Òkìkí ọlámọ́ni àgbèdè fẹ́yàn. Sẹ́ríkì ṣẹlẹ̀ lákọ̀ sí ìfòyà. Ariwọlá aláwa lọ́dọ̀. Ẹ̀rí fẹ́mi ẹ̀rí dùn sí ẹ̀rí ti ṣe. Èmi náà ò. Ọlọ́run ẹ̀mí gangan lẹ wá gbọ́ lórí ètò lónìí torí pé mi gangan lèmi wọn nífẹ̀ẹ́ lòmí ìṣe mí. Ọmọ mi làákà lọ́pẹ́. Mi sálà kálẹ̀ léyìí Ọlọ́run ó dùn jóyin lọ. Àwọn nǹkan téèyàn lè máa fi téèyàn lè máa fi gbádùn ẹ̀ láàárọ̀ sátidé lélẹ́yìí bẹ́ẹ̀ bá ti ṣiṣẹ́ lọ látọjọ́ Friday látọjọ́ Monday títí di Friday tó bá di sátidé báyìí kéèyàn ó sì mọ gbádùn ẹ̀mí ẹ̀ náà ni ẹ rí i pé orin yìí gan ó débẹ̀ àlùjọ yẹn kì í pọ́pọ́. Ìgbà ìfọ̀hún. Ìgbẹ́jẹ́ bọ́láhùn ló sọ mí dà pátá. Àpáta ńlá, èmi làpáta àràbà. Tí ń gbé nínú omi, làkà. Ẹ̀rù òjò ò lè bá mi. Torí mo lọ́lọ́ tó tó para sí bí òkè. Aládì púpọ̀. Ọmọ yẹn fàlàlà. Ó gangan náà nìyẹn ó ṣe ń dójú ẹ̀ ní ó ṣe ń tẹ̀ ẹ́ sí gangan ni. Ẹ ò ní lè dúró. Wàláì wọ́n dúró tì wọ́n bá ti Ọlọ́run. Ẹ ò ní lè dúró wò ó tán. Tẹ́ ẹ bá ń gbọ́ fíìmù tó gùn gan-an á ní wọn ò ní lè wò ó tán. Ẹ ò ní lè dúró. Ẹ ò ní lè dúró. Ìdílé ìyá àti bàbá náà. Lórí ètò náà lọ́wọ́ yìí Faaji Unlimited àti lábala òṣèré ìlú mọ̀ká níbi tó ti ń dùn tó ń dún ti gbọ̀ngbọ̀n tó ń kán sínú ẹ̀ ẹ̀yin náà já mi sí bó ṣe ń lọ lọ́dọ̀ tí bó ṣe bẹ́ẹ̀ náà ṣe ń ròlú ẹ̀ báwo lẹ̀yin ṣe ń palẹ̀mọ́ fún Christmas lọ́dọ̀ tí ń bẹ̀ yẹn. Ọ̀rẹ́ tó lù wá mi ṣe. Ọ̀tá lẹ́nu ṣe àti ní àdúgbò. Ọ̀rẹ́ bí ọ̀tá. Gbogbo ọ̀tá tó ti níbọn lèmi àti yóò jọ gbégbá wà láì lágbára Ọlọ́run wọn nílé dúró wò tán pẹ̀lú ògùn Ọlọ́run ọba torí bọ́lọ́run ọba bá ṣe oore rẹ̀ tán ẹ mọ àwọn oore kàǹkà tẹ́bẹ́ tọ́ta bá rí yọ̀ọ̀ká láyà báyìí bó bá ti rí báyìí ẹ̀rí pé kò ní dúró yọ̀mọ̀ sálọ ni. Lórí ètò náà láwà yìí mo kí gbogbo yín pátápátá ìyá mi Olítọ̀ wọ́n ní giving thanks to God on my bed ó ti já sọpẹ́ fún mi o àmì Ọlọ́run ọba ìyá mi Olítọ̀ Ọlọ́run lórí bẹ́ẹ̀dì gangan ló ti já sọpẹ́ pẹ̀lú ògùn Ọlọ́run ọba lágbára lọ́dọ̀ Ọlọ́run ìyá mi àníkì ṣayàbà lò wọ́n ní ọ̀rọ̀ ayé wa máa já sọpẹ́ bíi ti bí ọ̀rọ̀ Esther àmì Ọlọ́run ọba ìyá mi Àbẹ̀kẹ́ Kẹ́hìndé wọ́n ní ẹ̀kú ètò ìyá Ìbàdàn mo kí yín o pé ẹ̀kú weekend alájà Àlàbákẹ́ Ògúnláṣẹ wọ́n ní good morning ìyá Ìbàdàn ẹ ṣeun mo dúpẹ́ Prince Ọláníyì Àlàdé Gold mo rí yín o ẹ̀yà mi Crown Adéoyè mo rí yín Suebat Èkó mo rí yín lórí ètò náà láwà yìí Faaji Unlimited àti lábala òṣèré ìlú mọ̀ká mo ní báwo ni weekend lọ́dọ̀ tiyín kí ló ṣẹlẹ̀ lọ́dọ̀ tiyín báwo ló ṣe ń lọ lágbègbè yín báwo lẹ̀yin ṣe ń palẹ̀mọ́ fún kérésì ẹ já mi sí lórí ètò ẹ jẹ́ kí n rí gbọ́ lábala Faaji Unlimited yìí ẹ láǹfààní láti kí àwọn èèyàn yín bóyá yìí tẹ̀ ti fẹ́ mọ̀ bẹ́ẹ̀ fẹ́ kí àwọn èèyàn yín fún ìpalẹ̀mọ́ ọtọdún abẹ́yìn fẹ́ kí àwọn èèyàn yín tó ń ṣayẹyẹ abẹ́yìn ńlá ẹ̀yin fẹ́ orin kan tẹ́ fẹ́ ká bá yín play lórí ètò ẹ̀yin ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ àábà yín kà á sì bá yín kí àwọn èèyàn yín ẹ bèrè fún orin tí ẹ bá fẹ́ fún ìgbádùn òpin ọ̀sẹ̀ rẹ̀ bá a ṣe máa ń ròlù ẹ̀ lórí ètò yìí nìyí kó tó di pé a bọ́ sí abala kejì níbi tí a ti gba àlejò wa lórí ètò ẹ̀yin náà ròlù ẹ̀ lọ́dọ̀ sí báwo ló ṣe ń lọ bàbá mi Sulaiman Abdulbakar wọ́n ní ẹkú ètò ìyá Ìbàdàn àní bá ọdún lọ àmì àṣẹ Èdùmàrè lágbára lọ́dọ̀ Ọlọ́run táyì náà bá ti ń darapọ̀ mọ́ wa lórí ètò ẹ máa bá mi share fídíò yìí ẹ bá mi pín fídíò yìí káwọn èèyàn yín náà rèé káwọn náà ó jẹ àǹfààní ètò ẹ bá mi invite àwọn ọ̀rẹ́ yín sórí ètò pé ètò bá bẹ ètò tí ń lọ níwájú táwọn yòókù tó ń wọ gẹrẹgẹ tẹ̀lé lẹ́yìn lórí ètò náà láwa yìí ẹ bèrè fóònù tí ẹ bá fẹ́ ẹ láǹfààní láti kí àwọn èèyàn yín lábala yìí á sì bá yín kí wọn ẹ lè send request yín á bá yín ṣe gbogbo ẹ. Olúwa ní
tó fi ń dán ọ̀pọ̀lọpọ̀ ní ọmọ bíi ilé ìrèpọ̀ náà wo lẹ́yìn ń gbégbà tádùá yín fi ń gbà ọ̀pọ̀ èèyàn ní ọmọ bèèrè lọ́wọ́ yín pé ọ̀nà wo ló tiẹ̀ ń gbégbà ọ̀rẹ́ mi tí gbogbo ẹ fi ń dán tó fi ń dùn báyìí ẹ̀yin ẹ ṣáà máa sọ fún wọn pé olúwa ló ní fi ṣe wípé iṣẹ́ olúwa ni torí wípé táyé ò bá mọ béèyàn ṣe bá ọ̀nà ibi téèyàn ń gbégbà táyé ò bá mọ béèyàn ṣe ń jẹ béèyàn ṣe mu tá ò bá mọ̀nà téèyàn ń gbà téèyàn fi ń dán wọn ò fẹ́ mọ wádìí ẹ̀ ni àmọ́ bàbá ti bi yín léèrè pé bàbá alágbájá ìyá alágbájá bó ló wa ti jẹ́ tí gbogbo ẹ̀ ń dún tó ń dùn yìí tí gbogbo ẹ̀ ń kán látòkè délẹ̀ tẹ́yìn ò tí ẹ mọ̀ wípé recession bẹ́ẹ̀ ta ẹ̀yin ẹ ṣáà máa sọ fún wọn pé olúwa ló ní fi ṣe pé ọlọ́ọ̀lọ́ọ̀ náà ni. Ìyá mi, ìyá mi, my mother, I will never forget you. Ìyá mi, ìyá mi, my mother, I will never forget you. Ìyá mi, my mother, I will never forget you. Bẹ́ẹ̀ ni ìyá tèmi náà wà láì ìyá tí ìyá ń jẹ lórí ọmọ pọ̀ jọjọ tẹ́ ẹ bá rọ́mọ tó bá lòun gbàgbé ìyá rẹ̀ bẹ́ẹ̀ bá wádìí irú ọmọ bẹ́ẹ̀ ẹ rí wípé tó a jẹ́ pé irú ọmọ bẹ́ẹ̀ jábára mú oore jẹ ni àmọ́ bó tilẹ̀ wù káwọn àwọn ìyá mi wà tó jẹ́ pé wọ́n lè ṣe tí ó bí yàn nú àwọn ìyá mi wà tó jẹ́ wípé bóyá láti kékeré ni wọ́n ti gbẹ̀yàn jùlẹ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ téèyàn bá tiẹ̀ ń ro ọjọ́ kan wípé tó tiẹ̀ ru oyún tó rù lárùyè tó tiẹ̀ mú mi tó tiẹ̀ bí mi bó bá ti lọ gbẹ̀yàn sọnù ńkọ́ àmọ́ péjẹ́ ti ẹ̀kọ́ mi lẹ̀ fún bàbá mi ní àbókọ̀ mi lẹ̀ fáwọn ẹbí àmọ́ síbẹ̀síbẹ̀ mo sì ń bẹ láàyè jẹ́ ká mọ̀ rántí ọjọ́ kan rẹ̀ wípé tó ọjọ́ tó tiẹ̀ ń rọbí tó jẹ́ pé ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ló wà ń jọ́nà ẹ jẹ́ ká mọ̀ rò ó nǹkan tó wù tí ìyá lè ṣe ẹ jẹ́ ká mọ̀ rántí wípé kùránì kan sọ fún wa ó ní gìgírísẹ̀ ẹ̀yà báyìí náà ni àlùjànnà mọ́ wà a bá ti rántí ọjọ́ kọ̀ọ̀kan yìí ẹ rí wípé a mọ̀ gbé kúrò lọ́kàn wa wípé tó olúwa ní fi ṣe ká mọ̀ yáfi ẹ̀fọ́ lọ́wọ́n ọba lórí ètò níbẹ̀ náà lọ́wọ́ yìí ìyá mi onítọ̀ wọ́n ní ẹ bá mi play Sàláwà Àbẹ̀ní jẹ̀ntìlẹ̀dí tó ala Sulaiman Abubakar wọ́n ní ẹ fún wa ní màláìkà ìyẹn Sulaiman Sule Alao màláìkà bàbá onílé tuntun nu tó kọ́lọ́wọ́n ọba kó jẹ́ kí wọ́n fi ẹ̀mí àtàláfíà kí wọ́n fi lólé náà gbogbo àwọn náà táwa ń bẹ lọ́hùn fún lérere ilé àkọ́gbé kọ́lọ́wọ́n ọba kó kọ́lé fáwa náà èyí tó yìí ṣiṣẹ́ fáwọn náà ìyẹn Sule Alao màláìkà kọ́ mọ́ bàjẹ́ torí kéyìn ò tó ralẹ̀ kó o tó ṣe foundation kéyìn ò tó wá la nǹkan kéyìn ò tó rí nǹkan tó lè mọ́ bẹ̀ báyìí jẹ́ pé àwòsí fìlà ni wà láì kékeré kan kéèrà mọ́ àmọ́ bẹ́yẹn náà bá ti ń tọrọ téèyàn tínú èèyàn ti ń dùn sọmọ làkejì ó yí dandan kéèyàn náà ṣe dáadáa ọlọ́run ọba yóò kọ́lé àpègbè fáwa náà a ní sí kọ́kọ́rọ́ kú o a sì ní balaye fọ́ọ̀tì pẹ̀lú ogun ọlọ́run ọba ìyá mi yẹn nítọ̀ Sàláwà Àbẹ̀ní iná ilé. Làkejì wa ẹlòmíì ó lówó báyìí bí ìṣẹ̀kẹ̀rẹ̀ àti ṣọmọ làkejì rẹ̀ lóore báyìí yóò sì dì nira àti rọmọ làkejì rẹ̀ lọ́wọ́ báyìí yóò sì dogun lọ́fẹ̀ẹ́ lọ́lọ́run ọba fún wọn ọlọ́run tó fún wa lówó tó fún wa lálàáfíà tó fún wa lóhun gbogbo kò gbowó kò gbòbì lọ́wọ́ wa kí ló wá dé tó jẹ́ pé àwa tá a bá lówó lọ́wọ́ àwa tá a nípò àwa tá a jẹ́yàn jàǹkànjàǹkàn tó jẹ́ pé àti wá ṣoore fọ́mọ làkejì wa àti wá ran ọmọlàkejì wa lọ́wọ́ yóò wá dogun yóò di bìlísì láti ṣe ọmọlàkejì wa lóore ẹ dákun ǹjẹ́ ó yẹ ó rí bẹ́ẹ̀ ẹlòmíì lówó lọ́wọ́ débi wípé nínú kọ̀rọ̀ yàrá rẹ̀ gan lásán tẹ́ ẹ bá rí ṣaka tó
fi di owó tẹ́ bá ní kọ́ńbọ̀dù tó kówó sí kódà ẹgbẹ̀rún ọdún kò lè ná tán àmọ́ àti ṣọmọlàkejì rẹ̀ tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ń ráhùn tó jẹ́ pé àti jẹ tàárọ̀ àti jẹ tọ̀sán dì nira fún àti ṣe lóore báyìí ó di bìlísì. Ẹ dákun ọlọ́run ọba tó fún wa lówó ṣògbówó lọ́wọ́ wa ni ọlọ́run tó gbé wa dépò táwa ẹ dákun ṣògbówó lọ́wọ́ wa ni ọlọ́run tó gbé wa dépò gíga tó gbé wa tó sọ̀wádé èèyàn ńlá ṣògbówó lọ́wọ́ wa kó tó gbé wa débẹ̀ ni kí ló wá dé tó jẹ́ pé gbogbo nǹkan táwa ní láti ran ọmọlàkejì wa lọ́wọ́ kí ló dé tá a wá fi ń ṣahun kí ló dé tá a fi ń ṣahun tó jẹ́ pàtì ran ọmọlàkejì wa lọ́wọ́ ó wá dògùn. Ẹ dákun ẹ̀yin èèyàn mi ìjòyè ó rí bẹ́ẹ̀ bí ẹ ṣeun ìyá mi àníkìṣà wọn ní ìyá àbàdàn a máa ṣe é ṣe fún yín ò lórúkọ Jésù àmì. Ẹ ṣeun ìyá mi ó lítọ̀ tó mo ti rí ijó ìpọ̀ gan ni. Àti rẹ̀ lẹ́kún yóò sì dogun yóò rọmọlàkejì tí ó mọ sunkún lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ báyìí tí ó mọ pàráàró tó jẹ́ wípé ó sì láǹfààní láti ṣèrànlọ́wọ́ yìí tí ò sì ní ṣe ẹ dákun ẹ̀yin èèyàn mi kí là á sọ fúnrú àwọn èèyàn bẹ́ẹ̀ irú èèyàn wo là á perú àwọn èèyàn báyìí tó jẹ́ pé àti ṣọmọlàkejì wọn lóore yóò sì dogun. Wọ́n ti wá gbàgbé Ọlọ́run ọba tó gbé wọn síbẹ̀ wọ́n ti gbàgbé Ọlọ́run ọba tó ṣàwọn náà láàánú wọ́n ti gbàgbé Ọlọ́run tó jẹ́ wípé òun náà ló ṣe ohun gbogbo fáwọn náà tó fi wà nípò tí wọ́n wà yìí. Lórí yìí Gentulady ní Sàláwà Àbẹ̀ní látọwọ́ Sàláwà Àbẹ̀ní Gentulady òun náà lélẹ́yìí fún àǹfààní ẹ̀yin náà tẹ́ ẹ bá ń gbọ́ wa lórí ètò náà láwà yìí nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò ìyẹn nílùú London ní United Kingdom níbẹ̀ náà láwà yìí ẹ lè máa gbọ́ wa lórí wẹ́bsáìtì wa www.ibileradio.com lórí Tuning Radio ẹ lè máa gbọ́ wa ń bẹ̀ ìbílẹ̀ rédíò náà ni ẹ sáàchì ẹ lórí Tuning ẹ máa gbọ́ wa kètèkètè ń bẹ̀ nílé iṣẹ́ wa níbẹ̀ náà láwà yìí tí àti ń dábí ọdún tá àti ń rọ̀ bí òwe lórí Facebook wa ìbílẹ̀ rédíò tiwantiwa lórí péèjì wa ìbílẹ̀ rédíò UK níbẹ̀ náà ni àwa ìtẹ̀ tí ń gbọ́ wa adé Jésù májẹ̀mú ayọ̀ mo kí yín o ẹ kú ìnáwó òní lágbára lọ́dọ̀ Ọlọ́run ṣèyí ṣàmọ́dún òní náà ni àjọ̀dún ọdún kẹta tí ìjọ májẹ̀mú ayọ̀ ti Kristi láti ọwọ́ senior prophetess wa adé Jésù májẹ̀mú ẹ̀rí májẹ̀mú ẹni náà ni àjọ̀dún wọn ọdún kẹta tí Ọlọ́run ti dá ìjọ rẹ̀ sílẹ̀ gbogbo yín pátápátá náà fi tìwé tìfẹ́ pè ẹ mọ̀jà gbẹ̀yìn lẹ́yìn náà ni ó wáyé ìyẹn ní Stratford níbẹ̀ ni ó ti wáyé London E15 2DG London E15 2DG níbẹ̀ náà ni ó ti wáyé ní Stratford gbogbo pátápátá náà ni wọ́n ń pè ó síbi àjọ̀dún yìí ẹ ṣé gan ni mo dúpẹ́ gbogbo yín pátápátá náà ni mo kí tẹ̀ ń gbọ́ wa tẹ̀sí ń wò wá lórí ètò yìí ẹ bá mi share fídíò yìí kẹ̀sì bá invite àwọn ọ̀rẹ́ yín pé tó káwọn náà rèé kán darapọ̀ mọ́ wa lórí ètò mo ní ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ ẹ láǹfààní láti kí àwọn èèyàn yín lórí ètò yìí ẹ sì láǹfààní láti béèrè fún orin tẹ́ ẹ bá fẹ́ lórí ètò àbáyín play ìyẹn ní abala Faaji Unlimited abala kejì náà ní abala òṣèré ìlú mọ̀ká níbi tá a ti ń gba àwọn àlejò wa lórí ètò tó bá tásìkò wọn gbé àlejò mi wọlé àṣìrètí àlejò wa bó bá ti tó àsìkò ń gbé àlejò mi wọlé àmọ́ àsìkò táwa yìí lábala Faaji Unlimited níbẹ̀ náà láwa yìí níbi tí fàájì níbi tó ti ń ṣàn tó ti ń dún tó ń dùn tí gbogbo nǹkan sí mo ní báwo ló ṣe ń lọ lọ́dọ̀ ti yín
báwo ni weekend ti yín níbo lẹ́yìn wà níbo ló ka yín mọ́ báwo ni ẹ̀yin ṣe ń palẹ̀ mọ́ ọdún fún kérésì ọdún kérésì tó ń bọ̀ yìí báwo lẹ́yìn ṣe ń palẹ̀ mọ́ fún níbo ni ẹ̀yin ti fẹ́ ṣe kérésì yín ṣé ẹ̀yin rìnrìn àjò ní àbí ilé lẹ́yìn wà tó ẹja mi sí lórí ètò kájọ rọ́ọ̀lù gbogbo ẹ̀ papọ̀ lórí ètò níbẹ̀ náà láwà yìí bàbá mi Abdulkabir wọ́n ní àwọn fẹ́ Sule Alao Malaika wọ́n ní òun làwọn fẹ́ lórí ètò níbẹ̀ náà láwà yìí níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò. ọjọ́ àbòkíyàwó mo ti pẹ́ nínú eégún. ọjọ́ àbòkíyàwó mo ti pẹ́ nínú eégún. Alao Malaika ìṣọmọdé nínú aláré. àti pẹ́ nínú ẹ̀ ní kàlẹ́ndà aláfọwọ́yí. Sule Alao Malaika náà lélẹ́yìí tí wọ́n pè ní special day. tipẹ́tipẹ́ la ti ń bá bọ̀ ìrìn àjò mi tó méwu dání. mo ló ti pẹ́ ta ti ń bá bọ̀ ìrìn àjò mi tó méwu dání. ebi ń bẹ níbẹ̀ níjọ́ ká lọ ká má jẹ rárá. ìyà ń bẹ níbẹ̀ níjọ́ ká lọ ká mọ̀ fò wálé. ọ̀nà yẹn jí púpọ̀ ìyẹn ló jẹ́ káwọn kọ̀ lórí. ó jí púpọ̀ ìyẹn ló jẹ́ káwọn kọ̀ lórí. níbẹ̀ àìmọye tó ti gbọ̀rún lọ. ẹlẹ́fàní láti kí àwọn èèyàn yín lórí ètò yìí bóyá wọ́n ń ṣayẹyẹ ní àbẹ́yìn fẹ́ kí wọ́n bóyá wọ́n ń ṣọjọ́ bí àbẹ́ nìkan tẹ̀ fẹ́ kí àwọn èèyàn yín fún abẹ́ fẹ́ kí wọ́n fún ti ìpalẹ̀mọ́ ọdún ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ àbáyín ká bàbá mi Akeem Amao Lawal wọ́n ní Olúyọ̀lé mò ń kí yín ó tó jẹ́ mẹ́ta ó bàbá mi ṣe àlàáfíà ṣe gbogbo ẹ̀ ń dùn ọlọ́wọ́n ọba mi yóò fi adùn yóò fi sáyé gbogbo wa àní ṣiṣẹ́ ò lágbára lọ́dọ̀ Ọlọ́run ẹ̀yin náà fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ kí àwọn èèyàn yín lórí ètò àbáyín ká ẹ fẹ́ orin tẹ̀fẹ́ kábàáyín play lórí ètò ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ àbáyín play lórí ètò. dúpẹ́ fọlọ́hún Alao tó mẹ́mi dúró alhamdulilayi Alao tó mẹ́mi dúró. bẹ́ẹ̀ ni ọpẹ́ náà lèèyàn máa dá lọ́wọ́ Ọlọ́run iṣẹ́ téèyàn bá ń ṣe yóò yíyàn mọ́lẹ̀ pítípítí nígbà tó bá sì yá èèyàn ó tún dìde àwa náà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ wò ó nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yóò dàbí nǹkan gbà náà àmọ́ nísìnyí àwa náà ń dúpẹ́ fọlọ́run ọba torí pé wọ́n ní kékeré kan kéèrà mọ́ bàbá kà ní méjì mẹ́ta mẹ́rin náà rẹ̀ ń lọ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ń lọ bí ọdún 15 náà báyìí tá a ti wà nídìí iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yìí tọ́lọ́run ọba tó sì tún já wà ń bẹ̀ náà lónìí tá a sì tún mọ wà ń bẹ̀ láíláí ọpẹ́ náà ní fọlọ́run ọba tó gbogbo ìgbà náà lèmi máa dúpẹ́ pé Ọlọ́run ọba ṣe tó jẹ́ pé ó sì ń kà mí máwọn tí sì tún ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ náà lónìí láti bí ọdún bíi 15 sẹ́yìn ọpẹ́ náà ní fọlọ́run ọba. ẹrù ẹ máa bá dànù àfi kí wọ́n ẹlẹ́rù máa tàbíra. ìwé ẹlẹ́rù máa tàbíra o kẹlẹ́rù máa tàbíra ẹ̀ṣẹ̀ ọba tó sọ̀dùn. kárí ń bá ní wa kámárì ń bá ní wa kárí kó jẹ́ tẹ̀sí gbogbo náà gbẹ̀yìn o. tọ́ba ní kọ́wá gbẹ̀rù ẹ o kẹrù ẹ máa bá dànù àfi kí wọ́n ẹlẹ́rù máa tàbíra. orí pé kókókókókó lágógó dùn. Alao kókókó. Ọlọ́run fàájì dùn jù ẹ̀mí tí ọ̀já tẹ ẹ̀mí yẹpẹrẹ ní wàláì bẹ́yìn ọba ṣe gbà ẹ̀yìn ọba gbádùn ẹ̀mí rẹ̀ tẹ́yìn ò ṣe fàájì fẹ́mi ara ẹ̀ Ọlọ́run ọba kó ṣàánú ẹ̀mí ó ń tàn wọ́n wọ́ Ọlọ́run ló wà lórí ètò náà láwà yìí Adéníkẹ́ Alimat bàbá mi Akeem Adéfẹ́mi Adéníyì wọ́n ní 18th of December is my birthday bàbá mi Akeem tó kò burú lórí ètò náà rè àgbé gbogbo ẹ̀ sórí ètò àgbésáyé wọ́n ní ọtúnjọ́ mẹ́ta òyà àbàdàn happy weekend màsìkú ìpalẹ̀mọ́ ọdún tuntun àbáwáláyé àmì ọlọ́wọ́n ọba bàbá mi Sulaiman Abubakar mo rí pé ń rọ̀ kí ẹ̀ mo rí pé ìjọ yẹn gan ọlọ́wọ́n ọba ìjọ yẹn ń lọ ọmọ ẹ̀rí Adéyẹmí wọ́n ní ẹ jọ̀wọ́ mo fẹ́ Saheed Òṣùpá kò burú bàbá mi àbáyín plẹ̀ ìyá mi Adéníkẹ́ Alimat
wọ́n ní I like the special day with Sulaiman Alao Malaika the original. Wọ́n ní ẹ kú ètò Ìyá Ìbàdàn gbogbo UK o. I dey enjoy your program right on. Olúwa is involved. Ọpẹ́ náà ní fọ́lọ́wọ́n ọba. Wọ́n ní Allahumma àmì ẹ̀mí gígùn àti àlàáfíà ara àti àìkú baálé ọ̀rọ̀ ni wọ́n máa fi gbébẹ̀ o adùn àkárí wa náà. Àmì Ọlọ́run ọba kọ́lọ́run ọba kọ́kọ́ lé eré fáwa náà o lágbára lọ́dọ̀ Ọlọ́run. Bàbá mi Akeem Amao wọ́n ní orin inspiration evangelist Ayorimo Ogunjẹ́ òun làwọn fẹ́ tó kò burú gbogbo ẹ̀ náà láwà fún yín lórí ètò yìí ẹ ṣé gan ni mo dúpẹ́. Ọmọ ẹ̀rí Adéyẹmí wọ́n ní àwọn fẹ́ Saheed Òṣùpá. Ẹ dákun gbogbo ẹ̀yin èèyàn tí bá ń bẹ lórí ètò bàbá mi Akeem Adéfẹ́mi on the 18th ọ̀túnla yìí lọ́jọ́ bí wọn ẹ jọ̀ọ́ ẹ máa bá mi kí wọn happy birthday in advance fún bàbá mi Akeem. Producer ni wọ́n òṣèré orí ìtàgé ni wọ́n àwọn lámúlùdùn tẹ́ pé tá a bá ń wo fíìmù wọn tá à ń wò wọ́n lórí eré ìtàgé inú wọ́n mọ̀ dùn. Bàbá mi Akeem Fẹ́mi Adéníyì ẹ bá mi kí wọn happy birthday in advance on the 18th náà ni ọjọ́ ìbí wọn. Ẹ bá ń kí wọn lórí ètò ẹ kúkú mọ bá ṣe mọ ṣe lórí ètò yìí ẹ bá ń kí wọn ẹ bá mi kí bàbá mi Akeem Adéfẹ́mi Adéníyì ẹ bá mi kí wọn wípé wọ́n kú palẹ̀ mọ́ ọjọ́ ìbí wọn. Akeem Fẹ́mi Adéníyì ẹ bá mi kí wọn ẹ dákun wípé wọ́n kú ìpalẹ̀ mọ́ ọjọ́ ìbí. Ẹ mọ bá ṣe mọ ṣe lórí ètò yìí pé a máa celebrate ara wa náà ni tàbá ti rẹ́ni tó ń ṣọjọ́ ìbí a celebrate wọn kọ́lọ́wọ́n bá kó jẹ́ kí wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Ẹ bá mi kí bàbá mi Akeem Fẹ́mi Adéníyì pé wọ́n kú palẹ̀ mọ́ ọjọ́ ìbí. Owólabí Ọlálékan Joel Jelil ẹ̀ṣẹ́ Bánjọ Ọlásùnkànmí bàbá mi Akeem Amao ẹ̀ṣẹ́ Táíwò Thomas Adémọ́lá Babátúndé Balógun ẹ̀ṣẹ́ tẹ̀ ń wò wá Lukman Ọláìdé ẹ̀ṣẹ́ tẹ̀ ń wò wá Naija LS iléeṣẹ́ ọ̀gá mi náà nìyẹn iléeṣẹ́ ọ̀gá mi Naija FM 101.2 FM mo kí àwọn náà iléeṣẹ́ wa náà kò ní jóná lókèlókè náà níléeṣẹ́ wọn yóò máa lọ lágbára Ọlọ́run torí pé lábẹ́bẹ̀ níbẹ̀ náà làwa náà ti dìde ibẹ̀ làwa náà ti dìde báyìí tí Ọlọ́run ọba tí ò sì ní jẹ́ kí iléeṣẹ́ náà kí ó jóná kí iléeṣẹ́ náà kó dópin. Ọ̀gá wa náà rèé tó wá jẹ́ olórí oko wa Godfather ọ̀gá mi kọ́lọ́run ọba kó bá mi fún wọn lẹ́mìí gígùn àtàláfíà nínú owó ọlá àti àìkúbálẹ̀ ọ̀rọ̀. Ẹ bá mi kí bàbá mi Akeem Fẹ́mi Adéníyì wípé wọn kú ọjọ́ ìbí. Ẹ ṣé o bàbá mi Akeem Amao wọn ti bá mi kí wọ́n ní namesake mi bẹ́ẹ̀ ni o. Ẹ ṣé Sulaiman Abubakar ẹ ṣé. Ìyá mi Adéníkẹ́ Alimat wọ́n ní orin tí mo fẹ́ ni Iṣẹ́ Ọlọ́run by Sauty Arẹwà kí ẹ bá mi fi kí ìyá mi Àlàkẹ́ ìyẹn ní US àti ẹ̀gbọ́n mi Àlàrí connection tó lágbára Ọlọ́run ọba á jẹ́ kí ẹ̀mí mọ̀mọ́ ogun o. Tẹ́ ẹ bá ń gbọ́ ìyá mi Àlàkẹ́ nílùú Amẹ́ríkà àti ẹ̀gbọ́n wa Àlàrí connection ìyá wa Adéníkẹ́ Alimat náà ní ká bá wọn kí yín pé ká sì bá wọn fún yín ní orin. Ẹ ṣé o Mr. Tuzent Mania orúkọ yín gangan orúkọ yín ń lẹ nẹ́ ó ga jù. Wọ́n ní happy birthday to you o. Wọ́n ní can you please play New Dawn by Òṣùpá Saheed kò burú ẹ̀yin tẹ́ fún Òṣùpá Saheed ti pọ̀ báyìí. Amadu Tawa Bimbola wọ́n ní 24th of December is my birthday please play King Sunny Ade Adoni Busari ẹ̀ṣẹ́ tẹ̀ ń wò wá Shitu Ramot Fọlákẹ́ ẹ̀ṣẹ́ tẹ̀ ń wò wá tẹ́yìn náà bá ti ń wò wá ẹ máa bá mi share fídíò yìí ẹ máa bá mi share rẹ̀ ẹ bá mi share fídíò yìí.
ọjọ́ àbínibá wa sábà bí bàbá mi Barrister Àyìndé Barrister bọ́n ṣe kọ́ wọn ní ọjọ́ àbínibá wa sábà ọjọ́ àbínibá wa sábà ni ẹ ṣe gan lórí ètò náà láwà yìí abala Faaji Unlimited níbẹ̀ náà láwà yìí Saheed Òṣùpá náà rèé fún ẹ̀yin tèmi tẹ́ fẹ́ Saheed Òṣùpá òun náà nílé yìí. Ibikíbi worldwide ayé ti mọ̀ àlàìmọ̀ kan ló kù tó jiyàn sí. Ṣẹ̀dá Mr Music tipẹ́tipẹ́ kárí àti mansion tó bá ti dé. Ibikíbi worldwide ayé ti mọ̀ àlàìmọ̀ kan ló kù tó jiyàn sí. Ṣẹ̀dá Mr Music tipẹ́tipẹ́ kárí àti mansion tó bá ti dé. Ibikíbi worldwide ayé ti mọ̀ àlàìmọ̀ kan ló kù tó jiyàn sí. Ṣẹ̀dá Mr Music tipẹ́tipẹ́ kárí àti mansion tó bá ti dé. Ibikíbi worldwide ayé ti mọ̀ àlàìmọ̀ kan ló kù tó jiyàn sí. Kò ṣẹ̀ṣẹ̀ ní pé wọ́n sọ pé mi lè mi bọ́ àlàìmọ̀ kan ló kù tó jiyàn sí. Bẹ́ẹ̀ ni kò yẹ wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé ìyá Ìbàdàn gan ní pèdè ara torí pé bẹ́ẹ̀ bá ti gbóhùn mi báyìí ẹ ti mọ̀ pé mi gangan náà lèmi lórí ètò níbẹ̀ náà láwa yìí ẹ ṣé o gbogbo ẹ̀yin tí ẹ bá mi kí bàbá mi Akeem Adéfẹ́mi fún ìpalẹ̀mọ́ ọjọ́ bí wọn ó já sọpẹ́ wọ́n ní happy birthday to my friends fans born in December tó ọ̀pẹ ní fọ́lọ́wọ́n ọba bàbá mi ó já sọpẹ́ Mr Current Affairs tiwa nílé iṣẹ́ wa náà rè wọ́n ní kí n bá wọn kí ọ̀rẹ́ àwọn gbogbo àwọn ọ̀rẹ́ àwọn tó ń ṣọjọ́ òbí tọjọ́ ọmọ December lágbára lọ́dọ̀ Ọlọ́run ó ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé Mr. wọ́n ní ìyá Ìbàdàn well done o nice job may the Lord strengthen you more amen o ẹ ṣé ó já sọpẹ́ wọ́n ní Barrister for my fans worldwide born in December kò burú o gbogbo àwọn ọmọ December àbàyín play fún wọn ní ẹkú ètò fàájì ìyá Ìbàdàn authentic general Ọlọ́run ọba general lókù tí wọ́n gbélé lórí pé èmi gangan general wọn ò gbé general wá iná lókù báyìí ẹ ṣeun lórí ètò níbẹ̀ náà láwa yìí nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò níbẹ̀ náà lẹ ti ń gbọ́ wa tẹ̀ tí ń wò wá níbi tó ti ń dùn tí gbọ́gbọ́n tó tún kàn sí lórí ètò níbẹ̀ náà láwa yìí nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò mo kí gbogbo yín pátápátá nílé tẹ̀ tí ń gbọ́ wa tẹ̀ tí ń wò wá ilé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò náà láwa yìí ìyẹn ní United Kingdom níbẹ̀ náà ni ẹ ti ń gbọ́ wa tí ẹ ti ń wò wá tí ẹ ti ń dùn tó ń dùn tí gbọ́gbọ́n tí sì tún kàn sí báyìí lórí ètò níbẹ̀ náà láwa yìí mọ́ kí gbogbo yín pátápátá gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣọjọ́ òbí lónìí ẹ dákun ẹ bá mi kí bàbá mi Akeem Fẹ́mi Adéníyì fún ti ọjọ́ òbí wọn lónìí ẹ bá mi kí wọn ẹ dákun ẹ bá mi kí wọn pé lágbára Ọlọ́run kọ́lọ́wọ́n ọba kó jẹ́ kí wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún kọ́lọ́wọ́n ọba kó jẹ́ kí wọ́n ṣe ní òkè pẹ̀ lágbára Ọlọ́run ìyá mi bàbá mi Àmọ́dù wọn láwọn fẹ́ sàn ní adé fún ọjọ́ òbí àwọn ní on the 24 gbogbo ẹ̀ pátápátá òun náà ni a play ìyá mi Adéníkẹ́ Alimot àwọn náà wọ́n ní àwọn fẹ́ kí àwọn màmá àwọn ìyẹn ní ìlú USA fún ti àti ẹ̀gbọ́n àwọn Alari connection pé àwọn fẹ́ kí wọ́n ní àwọn fẹ́ Saoty Arẹwà ohun Ọlọ́run kọ́lẹ̀ pé ìyá mi wọ́n ní Saoty Arẹwà ohun Ọlọ́run tó gbogbo ẹ̀ pátápátá òun náà la play lórí ètò ń bọ̀ náà. tó bá ti gbóhùn lù tó nílẹ̀ létí àlàìmọ̀ kan ló kù tó jiyàn sí. tó bá ti gbóhùn lù tó nílẹ̀ létí àlàìmọ̀ kan ló kù tó jiyàn sí. àtàdì túwédè tó dọ̀pọ̀ ẹmú àlàìmọ̀ kan ló kù tó jiyàn sí. àtàdì túwédè tó dọ̀pọ̀ ẹmú àlàìmọ̀ kan ló kù tó jiyàn sí. ṣùgbọ́n sátidé kan ò tẹ̀lé dé àwa máa lọ sórí àríyá amúbí iṣẹ́ ní kí ṣeré abá ti dàgbò òdèrè yẹ̀lò ìwà òṣè. bẹ́ẹ̀ ni ọjọ́ sátidé kan òdèdè kí n mọ́ mẹ́tò fàájì wá fún yín bó ti ń dùn iná lẹ́ ń gbà yìí fàájì náà lélẹ́yìí ìwọ̀n lè mọ́ mu wá fún yín lọ́jọ́jọ́ sátidé. kí ṣeré abá ti dàgbò òdèrè yẹ̀lò ìwà òṣè ṣálétí. orí lọ́tún màá ló ń gbọ́ àdójú amúnitàkótó yẹ̀lò ìwà òṣè ṣálétí. sátidé kan ò tẹ̀lé dé
káwa máa lọ sórí àríyá. Àmúrí iṣẹ́ mi kì í ṣeré, bàbá ti dàgbò òdèrè, ìyẹn lórí wa ò ṣe ṣálétí. Tọ́ má gbọ́ má jò sí, àyíbí wọ́n ti mọ̀ mí, ìyẹn lórí wa ò ṣe ṣálétí. Sátidé kan ò tẹ̀lé dé, káwa máa lọ sórí àríyá. Bẹ́ẹ̀ bá wojú aago yín, aago kan àbọ̀ náà ló ti kọjá ìṣẹ́jú 6 yẹn níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò. Tọ́ má gbọ́ má jò sí, àyíbí wọ́n ti mọ̀ mí, ìyẹn lórí wa ò ṣe ṣálétí. Sátidé kan ò tẹ̀lé dé, káwa máa lọ sórí àríyá. Iléeṣẹ́ wa náà lọ́wọ́ yìí lágbo labala Faaji Unlimited àti òṣèré ìlú mọ̀ká níbi tí a sì máa gba àwọn àlejò wa lórí ètò níbẹ̀ náà láwà yìí ìyá mi tí wọ́n ní àwọn fẹ́ Saoty Arẹwà fún àwọn màmá àwọn ní ìlú Amẹ́ríkà òun náà ni a gbé sókè báyìí ẹ má bínú sí wa bàbá ń ṣe kéékèèké kó ba lè kárí náà ni. Tàbá jẹ́jẹ́ àlápá pẹ́kú tí èdè o. Saoty Arẹwà náà lélẹ́yìí iṣẹ́ Ọlọ́run náà ni wọ́n pè é. Wọ́n bí wá kí ẹ sọ̀rọ̀ mi, iṣẹ́ Ọlọ́run kò séyàn tó yé o. Iṣẹ́ Ọlọ́run kò séyàn tó yé o. Mo sọ díẹ̀. Iṣẹ́ Ọlọ́run ọba kò yẹ nìkan rárá. Iṣẹ́ Ọlọ́run ọba kò yẹ nìkan rárá. Àwa má rí kiri o. Kò yẹ nìkan rárá. Àwa má rí kiri o. Kò yẹ nìkan rárá. Torí pé wòlíì fẹ́ pàtàkì. Kò yẹ nìkan rárá. Àti pé àríran fẹ́ jẹun ni. Kò yẹ nìkan rárá. Àwọn yẹn pẹ́ tó ń dún sáàmì fìrìfìrì náà rí o. Tọ́ba rí tọ́ni, aráyé ìgbà tí mo wọ̀ lọ́dọ̀ wọn láyé. Àwọn yẹn pẹ́ tó ń dún sáàmì fìrìfìrì náà rí o. Tọ́ba rí tọ́ni. Ìyá mi mo ṣe bẹ́ẹ̀ ń gbádùn Saoty Arẹwà yìí iṣẹ́ Ọlọ́run náà lélẹ́yìí. Jẹ́ ká má tanra wa. Kò sẹ́ni kan tó yẹ. Jẹ́ ká má tanra wa. Kò sẹ́ni kan tó yẹ. Akíla ó dá lọ́la wa. Kò sẹ́ni kan tó yẹ. Torí pé ẹ̀dá kan ń retí wọn. Kò sẹ́ni kan tó yẹ. Nǹkan kò yé òbí ọmọ gan. Kò sẹ́ni kan tó yẹ. Wàlàyé kò yé òbí ọmọ gan. Bẹ́ẹ̀ bá ń gbádùn rẹ̀ jẹ́ kí láìkí yín lọ fún yín ẹ jẹ́ kó máa róòlù kí lè mọ̀ wípé ẹ̀ ń gbádùn rẹ̀ ní tòótọ́. Wọ́n ò lè san tó bá ṣe pọ̀ mọ́. Aráyé ìbá ti mú wọn. Lọ́lọ́ wọn láyé. Àtòbí ni pé tọ́tọ́ mọ́ kó yàn lágbára tí wọ́n nígbà kí ni ẹ̀dá lọ́la. Wọ́n ò lè san o. Aráyé ìbá ti mú wọn. Lọ́lọ́ wọn láyé. Ẹni pé àkúlẹ̀ yọ gbogbo wa. Lọ́lọ́ wọn láyé. Àkúlẹ̀ yọ gbogbo wa. Lọ́lọ́ wọn láyé. Ẹ lọ́ba kó yẹ. Ẹ jẹ́ kí lọ fún yín kó máa róòlù ẹ jẹ́ lọ fún yín ó máa róòlù iyùn náà ni wípé ẹ̀yin náà fi ń kan sára pé tó ẹ̀ ń gbádùn àwọn nǹkan tẹ̀ ní ká mọ̀ fún yín lórí ètò níbẹ̀ náà láwa yìí níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò mo kí gbogbo yín pátápátá wípé ẹ kú gbádùn níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò ẹ kú gbádùn lórí ètò mo kí gbogbo yín ò tẹ̀ ń gbọ́ wá tẹ̀ ń wò wá nínú ilé bàbá mi ó já sọpẹ́ wọ́n ní happy birthday Mr. Fẹ́mi Adéníyì ẹ ṣé Sulaiman Abubakar wọ́n ní it's only Saturday you are doing this program bẹ́ẹ̀ ni o ọjọ́ sátidé òun náà ní ètò yìí ọjọ́jọ́ sátidé òun náà ní ètò yìí ètò wa Faaji Unlimited àti labala òṣèré ìlú mọ̀ká níbi tí a ti máa ń gbé àwọn àlejò wá lọ́lọ́kan ọ̀jọ̀kan lórí ètò níbẹ̀ náà ni a wà yìí ẹ jẹ́ ká mọ̀ gbádùn ètò yìí àmọ̀ gbádùn ẹ̀ lọ ẹ̀yin náà mọ̀ bá ń ṣíà rẹ̀ ẹ ṣíà ẹ invite àwọn ọ̀rẹ́ yín sórí ètò. Wàláyé kò yẹ ní wo ni gan. Kò yẹ afa wa. Bẹ́ẹ̀ ni iṣẹ́ Ọlọ́run ọba kò yẹ nìkan kan Ọlọ́run ọba nìkan gan ló yẹ bá àfa bá ń sọ wípé tó ọlá àwọn náà ni gbogbo ẹ̀ fi ń dún bí wòlíì bá sọ wípé Ọlọ́run ló fi ń dún kì í ṣọlá rẹ Ọlọ́run ọba nìkan náà ló ń gbà fún wọn bọ́lọ́run ọba gbà fún wòlíì àdúrà ò lè gbà bọ́lọ́run ò gbà fáàfáà bẹ́ẹ̀ bó làdúrà ṣe fẹ́ gbà àmọ́ Ọlọ́run ọba náà nígbà fún wọn táwọn náà lè mọ fi sọ wípé tó àwọn náà ń dúpẹ́ lórí gbogbo àwọn táwọn ń ṣiṣẹ́ fún iṣẹ́ Ọlọ́run ọba ni kò sẹ́nì kankan ọba tó yẹ. Àdúrà kàdé yan o. Nínú òbí tóbi ẹni. Nínú
section wípé ká bá wọn forin ká bá wọn fi kí wọn òun náà ni ẹ sì ti ń gbà yìí láti iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò níbẹ̀ náà ni ẹ ti ń gbà wá ìyá wa náà ní kí á bá wọn kí yín o wípé ẹ kú ìpalẹ̀mọ́ ọdún lágbára lọ́dọ̀ Ọlọ́run ọba yóò jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé lókè pẹ̀ lágbára àṣẹ Ọlọ́run ọba bàbá mi tí wọ́n ní ọjọ́ àbí àwọn on the 24 ní bọ́sọ̀ Sànní Adé òun náà làwọn fẹ́ Sànní Adé náà rèé wọ́n ti torí iṣẹ́ wọn tán. Ayé ń retí ẹlẹ́yà mi o, wọ́n ń retí ẹlẹ́yà mi o lójoojúmọ́. Wọ́n lọ kóra wọn jọ o láti pẹ̀gàn mi. Wọ́n ní mi ò mọ̀júlé àdúrà lójoojúmọ́. Wọ́n rí mi lọ́nà ilé àdúrà wọn máa pẹ̀gàn mi. Wọ́n á lọ tún ti ń lọ. ọjọ́ bí yín lágbára lọ́dọ̀ Ọlọ́run ẹ̀mí yóò ṣe púpọ̀ ọdún láyé o láṣẹ Èdùmàrè. Sulaiman Abubakar wọ́n ní okay I'm enjoying it very well wọ́n ní kò ní rẹ̀ yín lágbára lọ́dọ̀ Ọlọ́run. ẹ ṣeun ìyá mi Adénìkẹ́ wọ́n ní in hard massive to you all December celebrant àbàwà láyọ̀ ànídìí òkú kó tó dìgbà náà àmì Ọlọ́run ọba kọ́lọ́run ọba kó mọ̀ ṣe wá lókú láṣẹ Èdùmàrè. Iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò níbẹ̀ náà láwà yìí níbi tí ta ti ń dábí ẹ̀dùn ta ti ń rọ̀ bí òwe. Ayé ń retí ẹlẹ́yà mi o, wọ́n ń retí ẹlẹ́yà mi o lójoojúmọ́. Wọ́n ti kóra wọn jọ o láti pẹ̀gàn mi. Wọ́n lé mi ò mọ̀júlé àdúrà lójoojúmọ́. Wọ́n rí mi lọ́nà ilé àdúrà wọn máa pẹ̀gàn mi. Wọ́n á lọ tún ti ń lọ. Wọ́n ní odò bí iná rọ̀gbọ̀rọ̀ lórí gbèsè. Ẹ̀wẹ̀ wọ́n ní ìranù ẹ̀jẹ̀ ìyàwó. Èmi náà ń bá wí yẹn o Ọlọ́run ṣó wá máa wò mí níran máa jẹ gbógun ayé bò mí mọ́lẹ̀ kẹ́kẹ́nu mi bọ̀rọ̀ lójú ọ̀tá mi kẹ́ ń lè sọ fún wọn pé wọ́n nìkan lọ́ba ńlá lójú ẹlẹ́gàn bàbá pọ́n mi lé lójú wọn dákun dá mi lọ́lá lọ́pọ̀lọpọ̀ èyí ni mo fẹ́ o Ọlọ́run mi dákun wá gbé mi níyàwó. Nítorí pé gbogbo ẹ̀yin ọmọ ọlọ́jọ́ bí bàbá mi ṣe ti ń ròlù ẹ̀ ń bẹ̀ yẹn ṣé gbogbo ẹ̀ ṣó ti ń ròlù lọ́dọ̀ yín. ìwọ ni kì í dojú tì ní. Faaji Unlimited àti lábala òṣèré ìlú mọ̀ká níbẹ̀ náà láwà yìí níbi tí a ti ń dábí ẹ̀dùn tá a ti ń rọ̀ bí òwe gbogbo yín pátápátá náà ni mò ń kí Amadu Tawa Abimbola wọ́n ní Iyabadan thank you o àríyá to the fullest bẹ́ẹ̀ ni wọ́n ní I'm a woman not a man tó ẹ ṣé o ìyá mi Amadu Tawa ẹ ṣé wọ́n ní obìnrin làwọn Alájà Làbákẹ́ Ògúnláṣẹ wọ́n ní good job wọ́n ní Iyabadan thank you o àríyá to the fullest ẹ ṣé lórí ètò níbẹ̀ náà láwà yìí tá a ti ń dábí ẹ̀dùn tá a ti ń rọ̀ bí òwe gbogbo yín pátápátá náà ni mo kí wípé ẹ kú dédé àsìkò yìí lórí ètò náà láwà yìí Faaji Unlimited àti lábala òṣèré ìlú mọ̀ká ẹ
jẹ́ kí n sáré dé ẹ̀ka àpolówó ọjà wa náà tí n bá padà dé àmọ́ wá tẹ̀síwájú lórí ètò mú bọ̀ náà. Authentic Entertainment Organization, Authentic Entertainment Organization, Authentic Entertainment Organization. Àwọn ni wọ́n máa tún dé báyìí o pẹ̀lú oríṣiríṣi ètò nílé iṣẹ́ wọn fún gbogbo ìnáwó tẹ́ ẹ bá fẹ́ ṣe. FMC fún ìnáwó yín, ẹ fẹ́ alága fún engagement yín, ẹ fẹ́ children entertainer àbí ẹ fẹ́ olórin àsìkò àbí olórin ẹ̀mí fún ìnáwó yín. Ẹ má làágùn jìnnà mọ́. Authentic Entertainment Organization wọ́n tún ti gbèdé fún gbogbo ìnáwó yìí, ìrọ̀rùn ló bá dé fún gbogbo ayẹyẹ yìí. Event planner lẹ́fẹ́ ni fún gbogbo ayẹyẹ yìí. Ẹ̀yin sì ẹ̀ tí mí kan abẹ́sí ẹ̀ tí wò pé bò lè ṣe fẹ́ ṣènáwó yìí. Ẹ má mí kàn mọ́, ẹ má fòyà, ẹ má bẹ̀rù. Authentic Entertainment Organization wọ́n ti wà nílùú London báyìí tí wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ayẹyẹ yìí tí ẹ bá fẹ́ ṣe fún gbogbo ìnáwó yìí. Ẹ má làágùn jìnnà, wọ́n ń bẹ ní kalẹ̀ fún yín, wọ́n bá yín tó gbogbo ayẹyẹ yìí, wọ́n bá yín mú MC, alága ni, olórin ni, children entertainer ni, gbogbo ẹ̀ pátápátá ní bẹ̀ lọ́dọ̀ wọn nílé iṣẹ́ wọn. Authentic Entertainment Organization ìlú London náà ni wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣayẹyẹ yìí. Ẹ̀yin ẹ pè wọ́n lónìí, kò síbi tí ọwọ́jà wọn ò dé. Ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 079 080 25944 079 080 25944 tàbí 07424 728 743 07424 728 743 ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ ẹ lè pè wọ́n sí tàbí ká lọ sí ímeèlì wọn loni07@yahoo.co.uk. wọ́n ń bẹ lórí Twitter, wọ́n ń bẹ lórí Facebook. bẹ́ẹ̀ ni kò sí ẹ pè wọ́n lónìí gbogbo ibikíbi tẹ́ bá ti fẹ́ ṣayẹyẹ yìí, ìrọ̀rùn ló bá dé. ẹ kàn sí wọn lónìí. Authentic Entertainment Organization, ìrọ̀rùn ló bá dé. ẹ̀yin náà bá wọn dòwò pọ̀ lónìí kẹ́sì rí pé rere lolúwa. Ìròyìn àkọ́tún mílíkì ayé fọ́nrán àti ìgbàlódé kánú ni létí àṣà àti ìṣẹ̀lẹ̀ kárùn jíire débi òǹkà níbi ọ̀rọ̀ kàlùtì tó wúwo tí kò ṣe bọ̀ bẹ́ẹ̀ gbà yà bí àlàyé ọ̀rọ̀ tó mọ́yán lórí kò sẹ́lẹ́gbẹ́ ìpínlẹ̀ rédíò tiwantiwa. Ọmọ ẹni oníṣẹ́ ti bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ kábílẹ̀kẹ̀ síbi ọmọ ẹlòmíì. Gbogbo ẹ̀yin ọmọ kárùn jíire tó bá dájẹ́ fúnpa rẹ̀ jẹ máa bọ̀ tààrà níbi ilé rédíò tiwantiwa fún ìpolówó ọjà àti ìgbẹ́sìgà. Owó ìdákọ̀mù lọ́sàn láti jẹ́ kí ọjà rẹ̀ di ìlú mọ̀ kákárí ayé. Ìyá ìbàdàn ẹ̀lẹ́mbẹ̀ wọn ẹ máa kú iṣẹ́ ọpọlọ àti ìfaradà fún ọmọ Oòduà. Ẹlẹ́dùn àjọṣepọ̀ tí ọlẹ́yìn délẹ̀ lérí náà. Tó bá fẹ́ jẹ àǹfààní yìí kàn sí 07424728743 07424728743 tàbí studio number 07459353799 07459353799 níbi ká fọ̀rọ̀ wọ́rọ̀ lórí àtọ̀rọ̀ gbèsè yìí ní ìbílẹ̀ rédíò tiwantiwa táwọn yọ jọ̀ọ́. Èdùmàrè bàbá rúbọ o. Nítorí pé. Ẹ káàbọ̀ padà láti ẹ̀ka àpolówó ọjà wa nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò níbẹ̀ náà láwà yìí níbi tá ti dàbí ẹ̀dùn tàti rọ̀ bí òwe. Mo ní báwo ló ṣe ń lọ lọ́dọ̀ tí yín, báwo ni wíkẹ̀ndì yín. Ẹ já mi sí ẹgbẹ́ sí mi létí, ẹ jẹ́ kí n mọ̀ bó ṣe ń lọ lọ́dọ̀ yín. Báwo ni wíkẹ̀ndì ti yín, ẹ jẹ́ kí n mọ̀ bó ṣe ń lọ lọ́dọ̀ ti yín. Ọlọ́run ọba mi kò yóò gbà fún wa, kò ní ìṣòro ṣe fún alágbára lọ́dọ̀ Ọlọ́run. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, òun náà ni ó ń bẹ lórí ètò yìí. Ìyá Ìbàdàn yín náà rèé, Ìyá Ìbàdàn yín authentic, Ìyá Ìbàdàn yín broadcaster, òun náà lélẹ́yìí níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò lórí ètò yín, ètò wa Faaji Unlimited àti lábala òṣèré ìlú mọ́ká níbẹ̀ náà láwà yìí. Bàbá mi Sulaiman Abubakar, wọ́n ní how many hours you are doing the program? Wákàtí méjì náà ní lórí ètò wa. Ẹ ṣé Honorable Abiodun Babatunde náà ibi ẹ ṣé o, wọ́n ní good job. Ẹ ṣé gan ni ìyá mi Adénìkẹ́ Alimat, wọ́n ní thank you so much Ìyá Ìbàdàn. Ẹ ṣé gan ni mo dúpẹ́ ìyá mi Alimat. Ẹ ṣé o lórí ètò níbẹ̀ náà láwà yìí níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò. Bàbá mi ó já sọpẹ́
àwọn náà ní àwọn fẹ́ Barrister fún gbogbo àwọn ọ̀rẹ́ àwọn pátápátá tí wọ́n jẹ́ ọmọ December fún ọjọ́ ìbí wọn pé lágbára Ọlọ́run ọdún ayọ̀ náà ni gbogbo wọn ṣe láṣẹ Èdùmàrè Alhaji Barrister òun náà lélẹ́yìí fún gbogbo àwọn ọ̀rẹ́ ó já sọpẹ́ Olúmídé òun náà lélẹ́yìí. Thank you for this show. Ọpẹ́ ní fọ́lọ́run ọba fún ìgbádùn tí yín náà ní gbìyànjú tiwa bẹ́ẹ̀ tínú yín bá ti ń dùn kẹ́ mọ́ fìgbádùn ṣayọ̀ torí pé ilé ayé yìí ò tó pọ́n káṣà ara mọ́ mú gbogbo ẹ̀kọ́ mọ́ lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ọ̀nà àná wa ṣe wà fún yín láti mọ́ mú ìgbádùn wá sí etí ìgbọ́ yín nílé iṣẹ́ wa náà la wà yìí Sulaiman Abubakar mo ní nice one ìyá Ìbàdàn Mutiat títí lọ́pẹ́ ẹ ṣé màámi pẹ̀lú orin àájìbárí yìí o ẹ̀kú ètò mà tó ẹ ṣe wo ìyá mi Mutiat títí lọ́pẹ́ lórí ètò níbẹ̀ náà la wà yìí bẹ́ẹ̀ bá wojú aago yín ẹ rí wípé aago méjì náà ló kù ìṣẹ́jú márùn-ún ẹ̀yin náà láǹfààní láti béèrè fún orin tẹ́ ẹ bá fẹ́ ẹ láǹfààní láti kí àwọn èèyàn yín lórí ètò yìí àbàyín kí wọn àbàyín kà á mo ní báwo ló ṣe ń lọ lọ́dọ̀ tí yín báwo ni wíkẹ̀ndì yín báwo lẹ̀yin ṣe ń ròlú ẹ̀ báwo lẹ̀yin ṣe ń palẹ̀mọ́ ọdún sí báwo lẹ̀ ṣe ń palẹ̀mọ́ kérésì sí lọ́dọ̀ tí yín bẹ́ẹ̀ Eunice Ọ̀ṣúndèyí wọ́n ní happy weekend ìyá Ìbàdàn ẹ ṣeun ìyá mi o mo kí yín happy weekend lónìí Ọlọ́run ọba yóò jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ yóò jẹ́ ká ṣe láyé ọdún tí ń bọ̀ yìí yóò bá wa láyọ̀ nínú owó ọmọ àti àìkú ti ṣèbálẹ̀ ọ̀rọ̀ lágbára Ọlọ́run àlejò wa tí mo náà ń gbé bọ̀ lórí ètò lónìí ó dàbí pé wọ́n ní àwọn lọ síbì kan lánàá kódà gan bẹ́ẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ ń jí lójú oorun ni kọ́lọ́wọ́n ọba kó ṣàánú fún wa àwò tó bá jẹ́ wípé a
sì lè gbà wọ́n lórí ètò lónìí àmọ́ bàbá sì lè gbà wọ́n lórí ètò lónìí lágbára Ọlọ́run á tún gbé wọn wá níjọ́ míì pẹ̀lú ògo Ọlọ́run ọba àmọ́ ká sì mọ wò bọ̀ ná torí pé tá a bá wojú aago á rí wípé ọjọ́ náà rèé ó ti ń re bí àná òrùn ó ti ń re bí àtiwọ̀ àmọ́ bẹ́ẹ̀ náà bá fẹ́ kí àwọn èèyàn yín lórí ètò ẹ láǹfààní láti fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ á bá yín kà á sì bá yín kí wọn abẹ́yìn fẹ́ orin lórí ètò yìí ni ìpẹ́ ká bá yín play ẹ fẹ́ orin fún ìgbádùn òpin ọ̀sẹ̀ yín ẹ mọ̀ pé gẹ́gẹ́ bá a ti ń ṣe náà ní lọ́sọ̀ọ̀sẹ̀ fún ìgbádùn yín fún òpin ọ̀sẹ̀ ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ á bá yín play orin yín lórí ètò tí ẹ sì fi gbádùn ara yín fún òpin ọ̀sẹ̀ òun náà ni ètò yìí òun náà ló wà fún àmọ́ àlejò wa a bá wọn sọ̀rọ̀ láìpẹ́ yìí ó dàbí pé tó bẹ́ẹ̀ wọ́n ṣe ń dìde lójú oorun náà ni wọ́n ní wọ́n lọ sí òde àríyá lánàá ẹ sì mọ̀ pé àwọn olórin wa Ọlọ́run ọba náà kò mọ̀ gbà fún wọn àmọ́ àmọ́ wò ó tó bá jẹ́ wípé wọ́n sì lè wá àmọ́ tí àbá lè wá á gbé wọn wá níjọ́ míì pẹ̀lú ògo Ọlọ́run ọba jẹ́ ká sì mọ̀ bẹ́tò bọ̀ ná àmọ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ kí àwọn èèyàn yín abẹ́ fẹ́ orin lórí ètò àbá yín play ẹ̀ fún ìgbádùn yín náà ni lórí ètò níbẹ̀ náà la ṣì wà yìí Barrister Àyìndé Síkírù Àyìndé Barrister ọmọ Àgbájélọlá òun náà ni wọ́n gbé sókè tí wọ́n bá wá fi orin tán fi ń dá wa lára yá fún gbogbo ẹ̀yin ọmọ lọ́jọ́ òbí àti gbogbo ẹ̀yin ọ̀rẹ́ Ọjà Sọpẹ́ Olúmídé náà ní ká bá wọn fi Barrister ká bá wọn fi kí yín o ìpè lágbára Ọlọ́run ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ ayọ̀ náà ni ó jẹ́ àwa ní fèrè àní fi ṣàṣemọ́ agbára lọ́dọ̀ Ọlọ́run. Àgógó náà ni kọ́lọ́wọ́n ọba kó má jẹ́ kí ẹnu kó pa wá ká mọ́ fi ẹsẹ̀ ẹlẹ̀ ká mọ́ wá fẹnu kọ́ lágbára lọ́dọ̀ Ọlọ́run èyí náà ni wípé kí gbogbo wa ká mọ́ ṣọ́ ẹnu wa ẹ jẹ́ ká mọ́ ṣọ́ ẹnu ẹ jẹ́ ká mọ́ ọ̀rọ̀ tí ó tẹnu wa jáde torí pé tọ́rọ̀ bá ti bọ́lẹ̀ báyìí kò ṣeé kó mọ́ ó dàbí ẹyin ni bẹ́yìn bá ti lè fọ́ mọ́lẹ̀ báyìí ẹni pé kò ṣeé ṣàpadà mọ́ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ẹnu ṣe rí ẹ dákun ẹ jẹ́ ká mọ́ ṣọ́ ọ̀rọ̀ ẹnu wa torí pé amọ̀rọ̀ gbọ́júra wa lọ ẹlòmíì ọ̀rọ̀ kan lẹ́ sọ fún un àmọ́ bí ó ṣe gbé ọ̀rọ̀ ọ̀hún yóò bá yín pín yẹlẹyẹlẹ sọ́nà ni ó sì lè jẹ́ pọ̀rọ̀ tẹ́yìn sọ yìí ẹ kàn sọ ẹ fi ṣàwàdà ni àmọ́ tóun ó bàbá yín kàrámọ̀ rẹ̀ báyìí yóò gbé ju bẹ́ẹ̀ ti sọ lọ Ọlọ́run má fogun sáyé wa Ọlọ́run má jẹ́ arógun má jẹ́ àrídààmú torí pé ọ̀rọ̀ ẹnu yìí nǹkan tó lágbára ni bọ́rọ̀ bá ti tẹnu jáde téèyàn bá ti sọ́lẹ̀ báyìí àti dá padà nǹkan ńlá ìṣòro ni kọ́lọ́wọ́n bá kó má jẹ́ kí ẹnu kó pa gbogbo wa ìdàfi wípé àgógó rìgó ẹnu kẹnu ó mọ̀ pa wá kẹnu kó mọ̀ bá tiwa jẹ́ kọ́lọ́wọ́n bá kó jẹ́ kí ẹnu kó tún tiwa ṣe ní lágbára lọ́dọ̀ Ọlọ́run ẹnu náà ní ọ̀rọ̀ rere lẹ́nu náà ní yọ obì lápò ẹnu yìí náà sì ré tọ́rọ̀ burúkú bá jáde ń bẹ̀ ẹ rí wípé ẹni tí ó ṣèkà fún yẹn wà láì kò ní ṣèṣù gbẹ̀gbà láti fa ikọ̀ yọ nínú dà láti fa ìdàyọ nínú ikọ̀ láti fi bẹ́yàn lórí kọ́lọ́wọ́n bá kó má jẹ́ kí ẹnu kó pa wá mo kí gbogbo yín pátápátá tẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò lónìí iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò níbẹ̀ náà ni ẹ ti ń gbọ́ wa tẹ́ ti ń wò wá mo kí yín ò yá mi mù sí àṣẹ ń wò wá ètò yẹn náà ni mo rí gbogbo yín pátápátá tí ẹ ń wò wá ní iléeṣẹ́ wa lágbára Ọlọ́run ọba kò ní fi ìdààmú kò ní fi sọ̀rọ̀ gbogbo wa lórí ètò yín ètò wa Faaji Unlimited àti lábala òṣèré ìlú mọ̀ká níbẹ̀ náà láwà yìí àlejò wa nílẹ̀ gbà wọ́n lálejò lónìí nítorí wípé tí ẹ bá wojú aago ọjọ́ ti ń lọ àmọ́ lágbára Ọlọ́run á tún gbé wọn wá nígbà míì á tún wọn gbé padà wá sórí ètò lágbára lọ́dọ̀ Ọlọ́run ẹ má bínú sí wa gbogbo ẹ̀yin èèyàn mi mo mọ̀ pé tẹ́ ti fojú sọ́nà láti rí àlejò wa lórí ètò lónìí ẹ mọ̀ wípé a kì í ṣe bẹ́ẹ̀ bàbá ti nígbà gbéyàn bọ̀ á gbé wọn wá náà ni àmọ́ àárọ̀ yìí náà ni wọ́n fún wa ní wípé tó
àwọn ń lọ síbì kan àmọ́ wọ́n pẹ́ ọlọ́run ọba kò ní fi ìdààmú sọ̀rọ̀ gbogbo wa lágbára lọ́dọ̀ ọlọ́run a tún mú àlejò míì àwọn wá níjọ́ mẹ́jọ láṣẹ Èdùmàrè ó bá sì ṣeé ṣe bó bá jẹ́ pé àwọn náà ni a gbé wọn wá níjọ́ mẹ́jọ pẹ̀lú ògo ọlọ́run ọba ẹ ṣeun ẹ̀yin èèyàn mi tí ẹ darapọ̀ mọ́ mi lórí ètò lónìí ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa níjọ́ mẹ́jọ lágbára ọlọ́run pẹ̀lú àkọ́tún ètò yìí níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò ọjọ́ Monday ẹ pàdé mi lórí ètò yìí ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá láago 7 alẹ́ ní ọjọ́ Monday láago 7 lálẹ́ kẹ́ pàdé mi lágbára ọlọ́run lálẹ́ òní ẹ má gbàgbé láti pàdé ara àwọn òṣìṣẹ́ wa olúrìnàdé lórí ètò weekend news ní aago 9 ní alẹ́ yìí ìyẹn ní aago 8 ní ìlú UK aago 9 ní orílẹ̀-èdè Nàìjíríà olúrìnàdé lórí ètò weekend news tí wọ́n mú wá weekend news bulletin agbára ọlọ́run ẹ pàdé wọn ní aago 8 ìyẹn nílùú UK lálẹ́ yìí aago 9 ní orílẹ̀-èdè Nàìjíríà agbára lọ́dọ̀ ọlọ́run a máa lọ báyìí lórí ètò yìí ẹ má gbàgbé fún gbogbo ìpolówó ọjà yín gbogbo ẹ̀yà lájẹ́ bàbá lọ́jà gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ polówó ọjà yín tẹ́ fẹ́ káwọn èèyàn mọ̀ tẹ́ǹtà àti tẹ́ ń gbé ṣe gbogbo ẹ̀yìn onílé iṣẹ́ ńláńlá iléeṣẹ́ kéékèèké ẹ darapọ̀ mọ́ wa nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò fún ìpolówó ọjà yín kábàá yín polówó ọjà yín kí gbogbo àwọn èèyàn kan mọ̀ tẹ́ǹtà àti tẹ́ ń gbé ṣe lọ́dọ̀ yín kọ́rọ̀ ajé yín kó gòkè àgbà kí ẹ̀yin náà rèé kí ọrọ̀ ajé yín kó lè máa lọ déédé ẹ kàn sí wa nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò á bá yín polówó ọjà yín tínú yín ó dùn tọ́rọ̀ ajé yín ó sì mọ gòkè àgbà gbogbo ẹ̀yin onílé ìjọsìn oníṣọ́ọ̀ṣì onímọ́ṣáláṣí tẹ́ fẹ́ ṣèkéde nílé ìjọ fún ilé ìjọsìn yín ìsọjí lẹ fẹ́ ṣe ni àjọ̀dún ni ìkórè ni ẹ kàn sí wa nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò á bá yín polówó ẹ̀ abẹ́ fẹ́ wá sí stúdíò wa láti wá polówó ọjà yín nílé iṣẹ́ wa ẹ pè wá lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 074-5935-3799 074-5935-3799 òun náà ni ẹ lè pè wá sí níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò fún gbogbo ìpolówó ọjà yín iléeṣẹ́ Authentic Entertainment Organization fún gbogbo ayẹyẹ tí ẹ bá fẹ́ ṣe ẹ̀yin fẹ́ ṣènáwó ni tẹ́ fẹ́ MC fún ìnáwó yín alága àdúrà alága àjókòó lẹ́yìn fẹ́ event planner lẹ́fẹ́ ni ẹ fẹ́ children entertainer àbí ẹ fẹ́ olórin ẹ̀mí fún ìnáwó yín àbí ẹ fẹ́ olórin ẹ̀mí fún ìjọ yín ẹ kàn sí iléeṣẹ́ Authentic Entertainment Organization wọ́n wà lórí Facebook ẹ follow wọn like page wọn ẹ máa rí gbogbo àwọn iṣẹ́ tí wọ́n ti ń ṣe fún gbogbo ìnáwó yín kò síbi tí ẹ pè wọ́n sí nígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé wọn á débẹ̀ láti wá bá yín ṣe níbikíbi tí ẹ bá wà òdú ni wọ́n mọ̀ iṣẹ́ àmọ̀fólókó iṣẹ́ wọn rọ̀jú wọ́n sì mọṣẹ́ wọn níṣẹ́ ẹ pè wọ́n fún gbogbo ìnáwó yín lẹ́ni tí ẹ bá fẹ́ ṣe fún MC ni alágàdúrà alága àjókòó olórin lẹ́fẹ́ fún àríyá yín ni event planner lẹ́fẹ́ tí ó bá yín package event yín ẹ kàn sí iléeṣẹ́ Authentic Entertainment Organization lónìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tí ẹ lè pè sí ní 079-080-25944 079-080-25944 ẹ̀yin tí a bá fẹ́ pè láti Nàìjíríà tàbí láti Europe ẹ lò +44-79-080-25944 òun náà ni kí ẹ fi pè wọ́n fún gbogbo ìnáwó tí ẹ bá fẹ́ ṣe orí Facebook wọn Authentic Entertainment Organization lórí Facebook page wọn ẹ like ẹ follow wọn níbẹ̀ ẹ máa rí gbogbo àwọn iṣẹ́ wọn ẹ ṣe Mr. Tuzent mani àwọn ní Ìyábàdàn love you more I'm enjoying your program more and more sure mama ẹ ṣé gan ni mo dúpẹ́ lágbára Ọlọ́run á pàdé níjọ́ mẹ́jọ pẹ̀lú àlejò wa tá àwọn lè wá lẹ́ni àmọ́ bóyá níjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run a lè gbé wọn wá tàbí kó jẹ́ àlejò míì lágbè wá lórí ètò àmọ́ títí ìjọ́ mẹ́jọ máa fojú sọ́nà fún ètò yìí lágbára lọ́dọ̀ Ọlọ́run ẹ ṣé wọn gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ mi tẹ́ bá mi gbé tòótọ́ ní ilé òní lẹ́yìn ọ̀nà òní náà yín ojú tẹ́ fi ń wò mí òní fọ́ bẹ́ẹ̀ ni títẹ́ fi ń gbọ́ mi òní dìkò ní tètè náwó sí lóògùn Ọlọ́run ọba àwa náà láàmú ọwọ́ yìí náà láàmú bá o ojú yín ò mọ ríre tí yín ò gbọ́re o torí pé Bíbélì mi sọ fún mi ó ní irú ayọ̀ náà láàmú gbọ́ láwùjọ àwọn olódodo irú ayọ̀ náà láàmú gbọ́ nínú ilé yín ànírògbé sọnù bí ò ṣe bí ọmọ ìbànújẹ́ ó kéré tóbi kò ní kángun sọ́dọ̀ mi kò ní kángun sọ́dọ̀ yín kò ní yálé wa lágbára lọ́dọ̀ Ọlọ́run ẹ dákun àti wà lópin ọ̀sẹ̀ bá ṣe ń súnmọ́dún lọ́dún súnmọ́ wa bàbá mutí ẹ má jẹ́ awakọ̀ tá a bá wakọ̀ ẹ má jẹ́ amutí ẹ já ṣohun gbogbo pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má jẹ́ àfikánjú ẹ má jẹ́ àfi ṣohun gbogbo ẹ má jẹ́ àsì jẹ gbèsè torí pa àfẹ́ ṣọdún
gbogbo ohun tá a bá ní ẹ jẹ́ ká lò ó, gbogbo ohun tá a bá ní ẹ jẹ́ á lò ó bẹ́ẹ̀, gbogbo ohun tá agbára wa bá ká ẹ dákun ẹ jẹ́ á ṣe, ẹ má jà jẹ gbèsè o, torí bọ́dún bá lọ tán ó ń gbèsè rèé oní nǹkan rèé yọmọ wá sìn yín o, oní nǹkan rèé yóò dò sẹ́nu ọ̀nà yín báyìí ni, ẹ má jà jẹ gbèsè. Tẹ́mi bá ti wà ìrètí ń bẹ, a bá ti wà lálàáfíà ẹ jẹ́ ká mọ̀ dunnú, kì í ṣe dandan pé dìgbà tá a bá pa màálù àbí tá a bá dá àgbò tá a dá dùbúlẹ̀ bó jáde ẹ̀ lówó wa bá ká, kódà àwọn bá jókòó èkó bó bá jẹ́ tẹjú má lè jò ìnáwó alágbára wa bá ká, bó bá sì jẹ́ pọ̀ mọ́ kíká náà ní Ọlọ́run ọba, àgàgà téèyàn bá rò dáadáa bẹ́ẹ̀ bá rò dáadáa téèyàn bá fi nǹkan sí wọn ní ìyà ní jẹ́ mo kúndùn pọ̀ mọ́ Ọlọ́run ọba ò ní fìyà jẹ gbogbo wa, àní jìyà àní jìṣẹ́ lógo Ọlọ́run, àmọ́ gbogbo tó bá ti bá wa ibi tó bá ti bá wa dé ẹ jẹ́ ká fọpẹ́ fọ́lọ́run. Tẹ́mi bá ti wà ẹnu tí ò jẹran lónìí bó bá dolú tí bọ̀ wá láì ó lè pa màálù tá a bá ti nígbàgbọ́ nínú Ọlọ́run ọba, ẹ já fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ já fi ṣọdún, ẹ má jà sáré mọ́tò kákọlù kẹ̀kẹ́, ẹ má jà jẹ gbèsè torí pa fẹ́ ṣọdún, bó bá jáṣọ tá a bá ti lò lọ́dún tó kọjá náà ló ká mọ́ wa lọ́wọ́, ẹ já lò bẹ́ẹ̀ káfọ́ ká tún gbé fún dry cleaner kí wọ́n tún fi táàṣì sí, ẹ má jà nítorí ẹ̀ lọ ilé aláṣọ pa lọ gbowó bọ́dún bá ti lọ tán ẹ mọ̀ páwọn tí ń ta nǹkan wọ́n ní ojúbọ̀rọ̀ báyìí ni wọ́n fi ta nǹkan fún ìgbà wọn bá gbowó wọn báyìí Ọlọ́run ọba kó ṣàánú fún wa ni, ẹ má jà jẹ gbèsè o, wọn ní ṣe bó ti mọ ẹ láwọn àṣàpọ̀n ẹja ṣe bá ti mọ àdúrà gbogbo wa gbà, gbogbo tá à ń fẹ́ náà lọ́lọ́run ọba ó ṣe fún wa, a ní fi ráhùn ṣayé wa, a ní fi pọ́njú ṣayé wa lágbára Ọlọ́run, ẹni tí tiẹ̀ ti bàjẹ́ kò ní bá tiwa jẹ́, ẹni tí tiẹ̀ ti jóná kò ní kó ná ọmọ tiwa lágbára lọ́dọ̀ Ọlọ́run. À ń lọ báyìí á tún padà níjọ́ mẹ́jọ torí pé ọ̀bẹ báyìí náà ní bẹ̀ṣọ àtẹlẹsẹ̀ báyìí náà ní mọ́ bẹ́ẹ̀ nù, èmi náà ní ìmọ̀wọ́ yìí náà ní ìmọ̀ báwo, ojú tẹ fi wò mí ò ní fọ́, etí tẹ fi ń pọ́n mi ò ní di, ó wu ní ká jẹran pẹ́ lẹ́nu kò fọ̀nà fún náà ní ò jẹ́. Ìyá Ìbàdàn náà rèé, Ìyá Ìbàdàn yín authentic, Ìyá Ìbàdàn yín broadcaster, wọn là lórí presenter yín náà rèé, á sọ̀rọ̀ tẹfẹ́ ti mọ̀ràn ọ̀yájú ọmọ yín náà rèé, ti pàṣíwájú ń bàbá máa ní mélòó náà lára mi, àánú náà ni mo rí gbà torí pé ìbílẹ̀ gangan náà làwọn eléyìí. Àjọkẹ́ Àdèlè mi jẹ́ èmi lọ́mọ àgàn bèlé ọmọ àgàn òbí dúdú, ẹ̀gùn létí eyín ọ̀bọ kàrẹ́ ìyẹn fífọ́ kabara mi jọ̀jọ̀ mi lọ́mọ tápàlẹ́ ìpètò ọmọ ẹranko yáyo. Òkè Ìbàdàn nílé Olúyọ̀lé nílé ìyá nílé bàbá tó bí mi lọ́mọ, Ìbàdàn májàmájà ti kára wájú lẹ́rú, èmi lọ́mọ jẹ̀gbín-jẹ̀kára ọmọ àfikàrà ń fọ́rí ìlú Àìná ìlú Òjó ìlú Àjàyí olódògbò kẹ̀ríkẹ̀rí lójú ogun, èmi lọ́mọ agẹ́ṣin kólé Ìbàdàn bá ní ṣọ̀rẹ́ àmì lójú ogun, èmi lọ́mọ ọ̀bọ̀ṣọ̀tò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà ibi olè gbé jàre oní wọn ni wọn náà ṣe àgbé èmi lọ́mọ àjòrò sùn ìlú Ìbíkúnlé àgbàlá Ìbíkúnlé ojoko bàbá ẹlòmíì lọ. Á tún pàdé níjọ́ mẹ́jọ lógo náà, ẹ dákun bẹ́ẹ̀ bá rí èṣù tó wọ kọ́mú tó tún fi gọ́gùn ojú, ẹ má fọmú èṣù ṣeré o, èṣù oníṣẹ́bí kò ní ṣẹ̀yìn kò ní yàlé kó wá gbogbo wa. Èmi náà rèé mò ń relé ọkọ mi ibi wọn gbégbé mi ń yàwó ọfẹ́ fún kó mọ gbé mi lọ títí tá tún fi pàdé ire o, ó dìgbà kan náà, ire lójú owó rí, ó dàbọ̀. ìbá ti tún ìmọ̀